ó ti èmi ti rí ṣe náà tó lúwa ni mí. Tolu mi ìfẹ́ mú nǹkan tó tutù bó ti ogun bàtí mo ń mú yẹn I treat myself. Kí ni ìyẹn mú mi lọ́wọ́ dání kò dúró o because I fold it kí ni mo lè gbé sínú. No, you don't need to fold it. You put it there before. Sorry. The phone here, okay, gbé sí sẹ́yìn. Ṣé kò lè jábọ́? Má lọ jábọ́ sórí. Ṣé kò lè jábọ́ dé? Eh? Is it fine? Okay, gbé sí bẹ́ẹ̀. Ṣé kò lè jábọ́ sí ẹ? Maybe, yeah. It's just clutching onto the case now. I can move it back. Kí ni mo lè fi sẹ́nu? Tasty. Mo ń chìtara mi fún. Ṣé bí wọ́n ti lògùn títẹ? Malaria ti jẹ ìyálà ìyàwó sí ìlà. Okay, part 2, let me continue. See, tí parí ẹ̀, tí n bá parí ẹ̀ kò ní ní mí. So, reason why I came to Nigeria, okay? So, and you know, a lot of people, they don't actually believe gbogbo nǹkan tí mo ti sọ. Or some people believe it, they are just telling me, let's go, forgive people, start your life again. But do you know what? If you want to continue, you want to forgive people, they are not forgiving themselves, and they will be stopping you. Mo bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kí ni mo lè mú. Mo bèrè lọ́wọ́ ẹ̀ tó ló kó máa gbé nǹkan kó lè tiẹ̀. What do you want to drink then? Kí ló wà? Nǹkan tó tutù ní nǹkan fẹ́ mú nǹkan tó tutù ní. There's nothing. Kò sí juice mọ́. It's cold. So you said you don't. Ó yá fún mi màá mú bẹ̀ kó bù sí ìgbà. I drink it like that. So part of the reason tí mo fi wá sí Nàìjíríà ìyẹn. Nísìnyí NCC ò tí ì dá mi lóhùn. I pay o mi ti sanwó lọ́ọ̀yà yẹn tán o but mo ṣáà sanwó. Ṣé ti yẹn tí ọlọ́pàá náà bí mo ṣe lọ ọbẹ̀ náà kò ń ṣe eré ló máa bá dé. Mi ò kò bá eré dé, you understand me? Wọn ò tí ì pè mí, wọn ò tí ì approve, wọn ò tí ì pè mí pé okay o ẹ jẹ́ a lọ síbẹ̀ yẹn. So part of the reason tí mo fi wá sí Nàìjíríà nìyẹn ìyẹn mission yóò tí wà complete. So inú ilé yìí náà is number 2. Inú ilé yìí kí wá sọ fún yín mi ò fẹ́ sọ torí ọmọ kan ṣì wà nínú ilé tó ń lo ṣọ́ọ̀bù tó wà ń ta yẹn ṣé rí ṣé kí n sọ kọ́kọ́ fún yín ṣé mo gbọ́dọ̀ tí mo gbé kámẹ́rà sójú ẹ̀ ṣé mo gbé kámẹ́rà padà sójú mi wọ́n gbé ẹ̀jẹ̀ mi mo ti ń lo fóònù yẹn Tolu ò dẹ̀ bú sínú kọ́ọ̀bù fún mi why now Tolúwa ni mí ṣé mo gbọ́dọ̀ tí mo gbé kámẹ́rà sójú ọmọ yẹn níta wípé ọmọ yẹn o báyìí nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo ń sọ ṣé mo gbọ́ ọmọ yẹn náà gbé kámẹ́rà ṣé mo kó sẹ́ẹ̀dì ẹ̀ sí àwọn kan lórí social media àwọn tó dẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀ sí gúrùpù àwọn tó ń support Ìyábọ̀ Òjó ni yes àti Esabod gúrùpù àwọn tó ń support Ìyábọ̀ Òjó àti Esabod ni ló sẹ́ẹ̀dì ẹ̀ sí ní ọjọ́ náà lọ ẹ mọ rísì ṣé mo pé mi mo ń ṣò ṣọ́ọ̀bù yẹn ní ọjọ́ náà lọ́hùn òun ń ṣò mi ṣé wọn ní sáà kò dẹ̀ ní platform so àwọn tó ní kó record ó send ẹ̀ sí wọn mo rí lórí social media mo rí bó ṣe fly dáadáa lórí social media ṣó ti yẹn bẹ́ẹ̀ níbi tí mo wọ ṣòkòtò orange yẹn ṣó ti yẹn ẹ mọ̀ bóun lòun gbé mi so èyí tí mo gbé mi èmi tó ti gbé mi ni wọ́n wá cut ẹ̀ papọ̀ pẹ̀lú títèmi ni wọ́n wá gbé papọ̀ sórí platform kí ló ń pọ́ǹpì kí ló ń mi ò mọ kí ló ń trend yẹn bó ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ torí mo rí tó show video mi níjọ́ kan wípé Auto-Bola ó fi bra ẹ ó fi hang sí bí Wàsíù Àyìndé ò ní láìkẹ́ nínú ilé mi báàgì ni mo fi hang síbẹ̀ bag waist bag yẹn ni mo fi hang sí ibi bẹ̀ yẹn tówẹ̀ kékeré kan báyìí gẹ́dẹ̀rẹ́ ni mo fi sórí mi ni mo fi sórí mà tí mo wẹ̀ tán tí mo fi táì orí mi
so ìgbà tó di lóru ni mo fi time ìgbà tí mo wẹ̀ lálẹ́ ó ní mo gbé sórí bẹ̀yẹn ìgbà tí mo dẹ̀ ń ṣe fídíò ní ọjọ́ yẹn the video I mean the towel was there and the other bag tí mo wá ń gìtara bed yẹn because inú ilé yìí I get it very well jẹ́ kó kẹ́kẹ́ understand pé a ṣe renovate inú ilé yìí ni you understand inú bíbá yìí tí mo wà yìí gan ó nìkan náà ni mo mi ti ṣe to the taste inú bíbá yìí la ìgbé bed sí ìta la kọ́kọ́ ń ṣe gbogbo nǹkan tó kọ́kọ́ necessary ní ìta la kọ́kọ́ ń ṣe àwọn tó wọnú ilé wá tẹ́ni kọ́ máa record nínú ilé tẹ́ máa sọ pé ó sì wà empty of course ṣe empty ní ọ́fíìsì lẹ̀ kò tẹ́ ṣe bó ṣe wà yìí ló wà lẹ́nu nọ́mbà tó ọ́fíìsì lẹ̀ fún mi wọ́n skeleton ẹ̀ mi wọ́n sọ di skeleton but thank God pé life ti ń wọlé padà life dẹ̀ ti wọlé èyí tó kù àwọn iṣan tó kù àtẹran tó kù lọ́nà máa tún egun gbígbẹ ni ẹ sọ di egun gbẹ but ní agíjù tó tẹ́ fi sílẹ̀ sí ìmísí Ọlọ́run tó wọlé sára Ezekiel ó wọlé sára tèmi egun gbẹ dẹ̀ ti ń padà ó ti náà ìmísí tó kù ó máa padà wọlé so ti yín so wickedness yìí ẹ máa ṣe lọ o tọ́lọ̀ bá pay yín back ní nǹkan tẹ́ bá ṣe fún mi ẹ má béèrè lọ́wọ́ mi pé kíní kan ẹnìkan wicked èmi ò wicked o ní neutral day general mi bẹ́ẹ̀ ṣe rí mi ò ní kankan yàtọ̀ sọ́lọ́run tọ́lọ̀ bá wá sọ ẹ̀sọ́ fún yín tí bá fi ìbínú àti ẹkún àti omijé mi tí máa fi gbàdúrà sí Ọlọ́run tó wá rí pé ìkàlẹ̀ ń ṣe fún mi tó bá sẹ̀sọ̀ burúkú fún yín ẹ má bínú o ẹ má bínú. Now inú ilé yìí ṣe rí pàtí mo renovate inú ilé yìí mo rí pé bí mo ṣe renovate wọ́n fẹ́ máa bàjẹ́ ọmọ tó wà nínú ilé yìí tó wà níwájú ìta lé mi ọmọ tó wà ní ṣọ́ọ̀bù yẹn àti June ló yẹ kó ti kúrò June end mo sọ with all my mouth June end kódà tó san owó ní ẹlẹ́kejì nígbà tó lóun san 100,000 tó lóun san yẹn látọdún tó kọjá yẹn tó wẹ̀ díù ní June yẹn mo ti sọ mo má san owó mi ò gba 100,000 kí ni 100,000 nínú ilé tí máa fẹ́ náwó èdè kì í ṣe pé mo fi ra àkọ́fìtì nílé tí bá fẹ́ so oúnjẹ nígbà míì mo máa ná close to 70,000 tí máa fẹ́ ra oúnjẹ tó bá wù mí àjàjà kí n jáde mi lè ná less than 150 mi ì dẹ̀ raṣọ nínú ẹ̀ mi ì tí máa jáde lọ lójú sí ìgbà kí n sọ pé mo rájọ kan mo fẹ́ dòrà mo lówó tí mo lè fi rà because me àdó it's not their time èyàn kì í fẹ̀tẹ̀ sílẹ̀ kó máa lọ pàlàpàlàpà èyàn kì í fi ẹ̀tẹ̀ sílẹ̀ kó máa lọ pàlàpàlàpà up till now mi ì jáde rí kí n sọ pé mo rí nǹkan tó wù mí àti lọ́mọ mi gan rí kó sọ pé òun fẹ́ rà no we just want to nǹkan táwọn èèyàn bàjẹ́ I just want to try it again ṣe bẹ́ẹ̀ mi mo ní èmi dẹ̀ ní mo dẹ̀ mọ́ gbogbo nǹkan wọ́n bà gbogbo nǹkan jẹ́ nínú ilé everything yàtọ̀ sí ògiri ìwọ àtò ń dá dúró ṣó ti yẹ́yìn kan nìkan ni wọn ò bàjẹ́ nínú ilé gbogbo ẹ̀ pátá bíi pé èèyàn fẹ́ tẹ̀sẹ̀ tu ilé kọ́ ni bí ipò ṣe ẹ̀fẹ́ parí ilé tí wọ́n parí tán tí wọ́n ti parí dáadáa gan tó wá fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan díẹ̀díẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n hẹ́pì ẹ̀ débi lẹ̀kùn tí mo ti ṣe nínú ilé yìí sìn mo ti ṣe 7 doors 7 àdẹ̀ tí ṣe gbogbo ẹ̀ tán ṣó ti yé bí wọ́n ṣe bàjẹ́ tó nìyẹn now jẹ́ wá sọ̀rọ̀ ọmọ tó wà níta yẹn bí mo ṣe ń tún lè ṣe mo notice pé ọmọ tó wà níta yẹn wọ́n tún fẹ́ fi ṣọ́ ilé mi ni pé kó má kúrò bẹ́ẹ̀ so that tó bá kúrò bẹ́ẹ̀ torí ṣọ́ọ̀bù yẹn ó leak mọ́ inú ilé so tó bá ìwọlé wá tó pé ó ti sọ tẹ́lẹ̀ 6 months tó máa lò nínú ilé yẹn ìjọba gbọ́ èkó gan sọ wọ́n sọ pé kíríkan 15 days náà sọ pé kó ń fún wọn ọjọ́ tó kọ́kọ́ wá mo ti sọ fún láti a year ago torí mo notice pé àwọn ọlọ́pàá yẹn náà àti gbogbo wọ́n support ẹ̀ torí pé ó ń jà fún wọn so ti kì í ṣe ọlọ́pàá ló jà fún ó rí lé àwọn kan tó bẹ̀ níṣẹ́ but àwọn tó bẹ̀ níṣẹ́ mo believe pé iṣẹ́ ti wà okay iṣẹ́ ti wà satisfied àbí kó tún ṣe ojoojúmọ́ ló sì ń bú mi nínú ilé in fact gate mi ó yẹ kí n lọ sí police station lánàá mo rí pé ẹnìkan fẹ́ force gate mi ṣí torí òun ló lọ jálẹ̀kùn kọ́kọ́rọ́ tí mo fi sẹ́nu gate so tí bá sọ pé suspect tí mo suspect òun ni mo suspect pé ó tún fẹ́ force inú ilé mi torí ó sọ pé wọ́n bínú ọmọ ológun a máa jáde a máa sọ pé nísìnyí gangan ló máa ṣẹ̀sìn gbogbo àwọn tó ń bẹ̀ níṣẹ́ tó ń bẹ àwọn tó wà nínú ilé mi níṣẹ́ sí mi gbogbo yín pátá lọ́lọ́run máa bá mi fi yín ṣẹ̀sìn nígbà tẹ́ bá rò pé fẹ́ jókòó fẹ́ máa sinmi ọlọ́run á dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá da iṣẹ́ tí ò tẹ́ ní gbowó iṣẹ́ burúkú á ṣẹ̀ wá da ìkorò àti ẹkún sínú ayé yín ẹ lọ́ máa ṣiṣẹ́ lọ bó ṣe máa jẹ́ nìyẹn kò ní í padà àdàbí tó yẹ pé mo yọ yín lẹ́nu lórí nǹkan títí yín ìwọ tí mi bá yọ lẹ́nu tó ń yọ èmi lẹ́nu ìwọ máa retí èsì ẹ lọ́dọ̀ ọlọ́run máa sẹ̀sán fún ẹ kò sí nǹkan bó ṣe lè mọ́ ṣe so bí mo ṣe ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ bíbá yẹn pé I will rush it so that
also go back to Canada and do whatever I want to do because time is money. But tí mo kọ́kọ́ ti sọ fún ọmọ yẹn nígbà tí mo dé kí tó dé sí Nàìjíríà nígbà tó wú ẹ̀kú oṣù kan tó nígbà tó ti sọ owó yẹn mo sọ pé I want to use my house o ẹ tètè kúrò o mo tún sọ fún ètò tẹ̀kú yẹn pé tó bá tẹ̀ máa gba owó tó bá gbé orílẹ̀ mi kan I can assist him bí tí mo sọ dé àbí tó lúwa mi sọ bẹ́ẹ̀ fún wọn mo sọ mo ní pé in fact if you get a place I don't mind to assist you I just want to mo fẹ́ kí wá sí Nàìjíríà kó jẹ́ pé má fẹ́ ṣe business ilé mi mo fẹ́ máa ṣe èwo ni wọ́n máa sọ pé wọ́n máa ríran fún ẹ ilé tó kọ́ yẹn o gbọ́dọ̀ lọ gba lé síta ni kẹ́lómi máa gbé bẹ̀ torí gbogbo interior ní tó o bá ṣe síbẹ̀ gan o ò lè rí gbà o ò lè rí lò níbi tó bá ti lọ gbà because some people want to brainwash you they want you to build and so other people be using it wàá máa lọ fi owó ra nǹkan tí ò quality tó nǹkan tí wọ́n ṣe fúnra rẹ̀ this is also gbogbo ọpọlọ yẹn ọpọlọ brain àwọn fraudsters now mo wá sọ fún níjọ́ yẹn mo ní tó bá ó ní on the 9 ló máa mo ní ó ní on the 9 lówó máa due nígbà tó ní July 9 ẹ máa gbọ́ ó ní July 9 ni owó máa due mo ní ó ti ìgbà tí ẹni tó wà nínú ilé yẹn ó lè wò gbowó pò máa lo July 9 yẹn nínú ilé mi kó tó jáde máa yẹn tó gba bí tán ló ti kú yẹn sìn ó lè máa lo July 9 yẹn kó tó jáde mo lókè mo dẹ̀ mọ̀ pé kò right June end ló yẹ kó ti jáde tó bá ti ẹ̀ pé ó wá kọ̀ June end ló yẹ kó ti ó ní July 9 ló máa jáde èmi dẹ̀ dé ní April ẹ mọ̀ pé April sí July yẹn ẹ mọ̀ iye month tí mo lò lótẹ́l ẹ mọ̀ iye month tí mo lò so boring that time wọ́n ti di pé wọ́n máa frustrate mi tí màá fi padà sí Canada ni tí bá wá padà sí Canada yẹn ṣe rí náà tó lò máa jáde yẹn kò ní jáde mọ́ they won't because the house they cannot get ilé iye tó ń lò kò sẹ́ni tó fẹ́ gbalẹ̀ ní area Ìkọ̀tún bíbá ìgbọ̀n tí ò ní 6 million lọ́wọ́ ní duplex bíbá 1 million kiri ló san bẹ́ẹ̀ ni nínú flat nínú duplex the whole building mo ṣe yẹn ṣọ́ọ̀tì yẹn yo ìgbà tó dẹ̀ kúrò ní 9 mo sọ fún yẹn náà mo ní June yẹn náà tó rọ̀ ló mú wá the same time ni ó lóun ọmọ àjọjọ lọ mo dẹ̀ sọ fún mo ní June náà ló yẹ kó kúrò ó ní July ló máa kúrò July 9 ìjọ tí bọ̀bọ́ ìlú máa kúrò ló lọ́jọ́ ìlówó máa dùn mo lókè mo ti gbọ́ mo dẹ̀ wá expect wà tó dẹ̀ máa di time yẹn lọ́lọ́wọ́ lè kúrò owó lè kúrò bọ́dọ̀ ti máa ń sọ bẹ́ẹ̀ fún yàn tẹ́ ẹ máa gbalé tí ò ní sọ kò gbalé lọ́wọ́ mi mọ́kàn tó gbà 100,000 ló sọ nínú ilé ìkọ́dùkàn lọ bèrè 100,000 ọjọ́ tí mo sọ pé kó wá yọ mí bẹ̀ yẹn mo ná more than 150,000 ọjọ́ tí mo tún lọ wọ́n máa ní kó má fún yàn lówó tí bá jáde àwọn tó bá rí mi lẹ́pẹ́ wọ́n mọ iye tí mo ń ná èdè kì í ṣe ẹ̀ mò ń sọ ṣó ti yé yín bọ́tì wọ́n mọ̀ plant wọn síbẹ̀ ni sóhun tí o ti ṣe yẹn wọ́n tó máa bàjẹ́ ṣe mọ̀ pé nígbà tó kù díẹ̀ kí n parí lé tí wọ́n ti rí pé mo renovate mo ti ṣe lẹ̀kùn wọn nílé access inú ilé mọ́ bó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ̀ kan òun ló ṣe ní kídì ọ̀dà bọ̀ yẹn kó wá dànù lérú ó lọ kóyàn wá ó lọ gbé ọlọ́pàá wá bó ti ẹ̀gbọ́njọ́ náà pé wọ́n ní ó ṣàlọ́ gbọ́lọ́pàá wá pé kí wọ́n wá invite ní ìbọ̀kan bẹ́yẹn Jonathan ní ìmọ̀ kan tí mo gbà lọ́wọ́ ẹni tó yẹ kémi invite kí n tún invite gbogbo wọn sọ́dọ̀ ọlọ́pàá òun ló lọ gbọ́lọ́pàá wá ní ọjọ́ náà wọ́n ní òkè òun ni mo fi iṣu ẹ̀ níjọ́ yẹn pé òkè o when it is time wọn mú invitation wá bọ̀ tó bá ti tó time máa wá bá yín èmi àwòrán torí mo ní a lot of things kan láti discuss pẹ̀lú ọlọ́pàá I will still respect them either àwọn gbà bí ẹbí fálárì àbí wọ́n gbà rẹ̀ fẹ́lẹ́ mi I will respect them because mi kì í slap òfin so nígbà tó dẹ̀ di ní tó wá rí pé mo dé níjọ́ mo fẹ́ renovate ilé ni ìgbà tí tibẹ̀ yẹn ń sìn tó yẹ kí kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ láti ibi tẹ̀pẹ́ yẹn tó wá di pé wọ́n ti lọ instruct wọ́n ti interrupt níbẹ̀ yẹn I have to start with this place wọ́n tún wá fẹ́ ṣe káwọn tìbí náà wọ́n tún interrupt wọ́n tún disturb me so that I won't be able to do anything I will go bí mo ṣe wá yẹn náà ni màá ṣe padà lọ ṣó ti yé mo wá sọ fún ọmọ yẹn mo wá sọ fún gbà tó kàn di ní ọjọ́ kan mo kàn rí tó lọ send ìwé kan sí mi ò tiẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ wọ́n á ní mo kàn rí ẹnìkan tó kàn send paper kan sí mi mo wá kà á wá ní mo ń gbọ́ máa ra kíní kan kìkan mo wá pè mo ní ta lélẹ̀ ó lóun ni mo ní wọ̀wọ̀ ó lóun tó wà ní ṣọ́ọ̀bù tẹ́nàntì ni mo ní ẹ̀yẹn mo ló send ìwé kan ó láwọn woman right tó náà máa pè mí sí mo ní òkè woman right mo ní woman right ló lọ pé woman right fún mi ó ní
mo lọ máa pè mí okay mo ń gbọ́ mo ní mo mọ̀ máa retí human right mo kàn cut it off ni mo kàn ní okay I'll be respecting the human right torí pé human right ló ní ilé tó kọ́ ilé tí human right bá ní òfin Nàìjíríà wọn ó yẹ kí irú Canada tí wọ́n máa ń kọ́lé fáwọn èèyàn tó bá wà jobless àbí tó wà stranded wọ́n kó wọn síbi kan àjàjà tó bá jọmọ ìlú wọn ò lè rí wọn tó bá ra àwọn ọmọ Canada lójú títì tàbí tó bá mu drug tó ń fún lówó owó tó ń fún wọn monthly tó lọ misuse it they give them place to sleep yeah kì í ṣe rọ́ mi ìpurọ́ mo dẹ̀ ní màmá expect wọn mo dẹ̀ wá sọ fún tó bá ti di on the 9 yẹn o tó bá kúrò ńbẹ̀ o tó ló ti ní kí n ní sùúrù ẹ̀dẹ̀ mọ́pọ̀ tẹ́ ni mo wà mo dẹ̀ ti sọ fún yín kí tó dé Nàìjíríà ọjọ́ tó ti sanwó yẹn láti láti mo ní mi ìfilé yẹn rent pé mo fẹ́ innovate ẹ̀kọ́ ṣe ìyá fún mi tí mo dẹ̀ rí gbogbo nǹkan tó ń sọ ládùúgbò tí mo dẹ̀ rí pé àwọn kan náà tó use mọ́ pastor wọ́n ń sọ fún mi pé àdúgbò yẹn Lẹ́kì ló yẹ kí n lọ ra lẹ́sìnsì kí n máa gbé gbogbo àwọn tó dé láti lóyìnbó wọ́n dé láti Lẹ́kì náà lọ ra lẹ́sìnsì street yìí àwọn ilé tuntun tó ṣẹ̀ṣẹ̀ kọ́ sádùúgbò yìí àwọn tó wà ní abroad ló kọ́ ilé wọ̀nyí àwọn tó wà ní abroad ló kọ́ ilé wọ̀nyí àwọn kan náà wà pé wọ́n ń kó sí àwọn èèyàn lórí wọ́n máa sọ̀rọ̀ fẹ́mi those people do call me in abroad then mo call wọn nígbà tí mo dé Nàìjíríà olórí burúkú wọn ò gbé call torí wọ́n máa sọ pé àwọn ọmọ èèyàn ní Canada o ẹni yẹn lówó ẹni yẹn ti pín mo tẹ̀ fẹ́ mọ category mo tẹ̀ fẹ́ mọ bí wọ́n ṣe tó gan nígbà tí wọ́n wá dé Nàìjíríà wọn ò gbé call mọ́ o they are just using them to brainwash me so that bó ṣe sọ pé ẹ̀ta lẹ́yìn wọ́n lè beat lẹ́yìn price fún mi wọ́n dẹ̀ má dẹ̀ lè ta tọ́rọ́ nìkan nínú wọn bẹ́ẹ̀ ni má lè ta wọ́n lè rí owó lára mi ìwọ tó bá fẹ́ kí n ta nǹkan mi pé kó ba lè rówó lára mi ikú burúkú gbogbo tó kójọ láyé ìwọ kọ́ ló máa jẹ́ ikú máa gbẹ̀mí ẹ̀ ní kíákíá ó máa ṣiṣẹ́ lẹ̀fẹ́ lómi ìjẹ ni so all criminals tó wà ní Nàìjíríà criminals pọ̀ gan Nàìjíríà o anyway ẹ jẹ́ máa sọ̀rọ̀ mi lọ so ọmọ ìgbà tí mo wá dé mo ní bó ṣe lọ pé àwọn ará àdúgbò àti pásítọ̀ kan tó wà nísàlẹ̀ níbà ó lè lọ pé ni pé kó wá bẹ̀ mí mo ní ẹjọ́ sà mí o ó wá bẹ̀ mí pé kí n ní sùúrù fóun di August ẹ máa gbọ́ o ó ní kí n ní sùúrù fóun di August mo ní August ṣe mo fẹ́ jókòó sí Nàìjíríà di August pé màá ti innovate ilé ìtàn before the August because tí mo fẹ́ ṣe ẹni tó mọ̀ mí dáadáa 3 months tí mo fẹ́ lò nínú ilé mo lè bẹ̀rẹ̀ ilé tí owó bá wà lọ́wọ́ mi kí n bẹ̀rẹ̀ kí n parí ẹ̀ ní between 3 months 3 months ó pé gẹ́gẹ́ ni mo parí ilé 3 months ni mo fi parí ilé tí mo jókòó sí mo bẹ̀rẹ̀ ní July 7 mo dẹ̀ parí mo dẹ̀ kó wọ̀bẹ̀ ní October 10 ni mo kó wọnú ilé before October 10 gan mo ti ń sunlé because mo ti ń ṣe gbogbo fitting mo ti lọ ra gbogbo new furnitures mo ti lọ ra gbogbo furniture mi gbogbo inú ilé ti wà ready for under 3 months so mo wá sọ fún wọn mo ní ṣé ń gbà tẹ́lẹ̀ kí n ní sùúrù di August I was thinking that I should go back to Canada before the time I won't be able to ṣé òun nìkan ni máa dúró dé nísìn nígbà tó lọ́run ti bá mi ti àwọn yòókù lọ pé mo ti sọ fún ti ètò tí èkó jáde mo sọ fún gbà pé don't worry I can leave that one alone in the house kí lè má bàa jẹ́ pé kò séyàn kankan bẹ̀ mo ti ní kí gbogbo wọn ìyẹn náà dẹ̀ ti accept but nígbà tó wá yá fúnra mi mo pè padà èyí tó wá padà misbehave later yẹn tó lòun wá láti Kogi kankan bẹ́ẹ̀ yẹn so mo dẹ̀ sọ fún but ọmọ tó máa ń ta yẹn kì í ṣèmi àti ẹ̀mọ́ láyé èèwọ̀ ni ilé gan tí mo ń gbé ní Canada despite kó fi wà ńbẹ̀ tó yẹ pé wọ́n dẹ̀ mọ̀ pé deliberately ni àwọn kan ṣe láti lè study mi àbí láti lè mọ̀ kankan mi lè sọ jágbàjàgbà fún wọn àbí kí n máa sọ̀rọ̀ kí n máa rude sí wọn never. ó wá pè wọ́n pé kán máa bẹ̀ mí mo wá ní kán jọ pé mi ò fi ṣeré mo ti sọ fún láti last year kò ṣe pé bí àmúyẹ ṣe sọ fún bàtà dọ́dọ̀ wọn ọlọ́pàá lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n sọ pé mi ò kọ ìwé fún mi kọ̀wé fún mi ní ṣé mo kọ ìwé fún láti gbà lé lọ́wọ́ ṣé ó kọ̀wé gbà lé lọ́wọ́ mi ò mọ̀ rí ẹni tó gba nínú duplex òun ló gbé wá mo dẹ̀ sọ fún yẹn pé I don't want this person agreement àti agent fee tó san òun ló san fún kìí ṣe mi ó lóun sọ 20,000 how much is 20,000 tó lóun sọ agreement tó ti ẹyin but àwọn kan ní wọ́n dẹ̀ ní property tí wọ́n tó yẹ kó ṣàánú fún wọn bó ṣe wà yẹn sìn kò ní owó ó dẹ̀ máa gbèjà àwọn olóṣìkan wọn lè fún lówó kan láti ọkọ̀ mẹ́lọ fún kọ́nà fún ní owó kọ́nà fún ṣọ́ọ̀bù síbòmí àbí kán jẹ́ kó káyé ẹ̀dá wọn ò ní túnṣe wọ́n máa tún bá yé wọn jẹ́ ni
ó wá bẹ̀ mí mo wá ní pé kì í ṣe pé mo ní August mo ní ending of the July tó sọ yẹn náà ni mo fún dìgbà yẹn 9 ló lóun máa jáde tẹ́lẹ̀ ló lóun owó ń dìú okay mo wá fún the end of the July yẹn so that má lè tún lé yẹn ṣe má lè tún gbogbo ẹ̀ ṣe kò ṣe pé tá bá ń túbì kan ṣe wọ́n máa bàjẹ́ padà ẹ lọ gbogbo ibi tí mo kùn sí ó sọ pé ló fi kunlé wọ́n ti bà gbẹ̀jẹ́ wọ́n ti dọ̀tí gbogbo ẹ̀ because àpá ni wọ́n mọ̀ òye wọn òkú ni wọ́n mọ̀ òye tí wọ́n dágọ̀ and it's a deliberate thing. They want them to be there so that they can destroy. The more you are doing it, they will destroy it. Bó ṣe ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà náà nìyẹn. Tẹ́nìkan bá ń bà tó bá ń túnṣe, ẹnìkan máa jókòó máa bàjẹ́. Àwọn tó bá ń bà nǹkan jẹ́ yẹn firing square ló yẹ kó máa fún wọn, kó pa wọ́n dànù ni. Kó máa tún nǹkan ṣe kẹ́nìkan máa bàjẹ́. Ẹni tó lọ de orí chronic mental problem nìyẹn náà. Ó dẹ̀ bẹ̀ mí máa yẹn wá bẹ̀ mí mo wá ní òkè mo ṣàkọ pé mi ò ní gba August yẹn pé bí nǹkan mi ì lè fi lẹ̀ sínú ilé ara mission mi ni pé mi ì lè fi wọ́n lẹ̀ sínú ilé mọ́ lọ sí Canada máa wá ṣe nǹkan tí mo ṣe nínú ilé máa wá tún fi àwọn tó bàjẹ́ máa tó wá fi wọ́n lẹ̀ síbẹ̀ it's not done wọ́n ṣàlọ in fact pastor yẹn gan ọjọ́ kejì tó kọjá báyìí ó mọ́jú ni wọ́n wá wo lẹ̀kùn tí mo ṣe wọ́n ní lẹ̀kùn wọ́n ṣàfojú wo bó ṣe wo lẹ̀kùn yẹn náà ni wọ́n yẹ̀wọ̀n kẹ́lò mi máa tún ṣe lára pé mo tún I don't know ilé tó wà ń bẹ̀ yẹn sì wọ́n ṣe kọ́ ilé yẹn is bigger than this my house kí wọ́n máa rẹ́rìn yẹn kí wọ́n máa mọ́ lójú tí bá rí kọ̀ọ̀kan nínú ilé yẹn tó bá wù mí mo lè copy ẹ̀ kí n sọ pé okay mo fẹ́ ṣe sínú ilé mi àbí tí n bá fẹ́ kọ́ ànádà wọn kí n ṣe but kì í ṣe pé kí n rí nǹkan tó ń kọ́ àbí tó dáa kí wọ́n máa ní mo fẹ́ bàjẹ́ but some people are like that tílé tí wọn àbí nǹkan tí wọn ò bá ti rí bí ti tiẹ̀ yẹn nítorí dáa ní tiẹ̀ ni wọ́n fẹ́ bàjẹ́ wọ́n dẹ̀ tí wọ́n gbàgbé pé nítorí abá sólé ní ọ̀rọ̀ ó máa germinate ó dẹ̀ máa bring forth fruit wọ́n dẹ̀ tí wọ́n gbàgbé pé oníkálukú ló bímọ oníkálukú ló fẹ́rẹ̀ fún ara ẹ̀ tó bá dẹ̀ fẹ́rẹ̀ fún yàn wá máa ba nǹkan tó dáa téèyàn kan ṣe jẹ́ ọ̀rọ̀ tẹ́mi bá sọ ó ní ẹ ṣé òrè pọ́n tó ayé àwọn èèyàn ṣe ó bá yé èèyàn jẹ́ àwọn èèyàn tó bá ṣe ẹ̀mí tó bá ṣe burúkú tó bá jẹ́ ìkà ló ń ṣe máa bá yé ẹ̀ jẹ́ torí ọ̀rọ̀ tí n bá sọ jáde yẹn tó dàbí àṣírí ẹ̀ tó tún yẹn ó máa bá yé ẹ̀jẹ̀ kò lè túnṣe of course ìkà tó ṣe fẹ́mi náà ṣó tú ayé mi ṣe ni ìkà táwọn èèyàn ṣe fún mi kò tú ayé mi ṣe náà Ọlọ́run ló tú ayé mi ṣe ni tí ó bá jẹ́ èèyàn tó Ọlọ́run tó tú ayé mi ṣe níbo ni bá wà lónìí pálẹ̀kùn dé lójú pa imú ìdè ẹ̀dẹ́ ariwo wọlé láti jà yes ó ìwọlé nù ó ti dáadáa. We cannot close more than that. I don't know why. So, nígbà tó dẹ̀ di August. Ìgbà tó wá di August, ìgbà tó wá yá ọmọ wá ní òkè òun wá sọ èmi tí àmọ́ á discuss pẹ̀lú ara mi àtọmọ mi ní pé okay, jẹ́ n kúkú máa dúró di August yẹn kí tó bá dẹ̀ jáde kó bá dàbí pé èèyàn bóyá èèyàn wíkẹ̀ tó dáàbò èèyàn ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn nígbà tó dẹ̀ di August mo dẹ̀ wá sọ fún wọn ní pé kò páàkì ẹrù ẹ̀ lọ́wọ́ ní wọ́n August yẹn bó ṣe máa ń sọ̀rọ̀ yìí owó oníjáde bí báyìí owó oníjáde August yẹn at least máa fún 6 months mo ní níbo ni nílé ọwọ́ fún yàn ní quick notice mo ní ní nǹkan tí mo ti sọ fún ẹ látọdún tó kọjá ọdún tó kọjá ni mo sọ fún ẹ mi ò fi lè yẹ rent mọ́ wọ́n ti sọ fún òun wípé tó bá ti lọ ọdún méjì wọ́n máa lé òun níṣẹ́ mo sọ fún ẹ pé mo fẹ́ sign life pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ni mi ìmọ̀ ẹ̀rìnà mo ní kó má fún ẹ ọmọ yíbò tó wà níbí báyìí ó dẹ̀ ti lọ òun ló mú ẹ wá mi ìdẹ̀ lágbìmọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú ẹ mi ò mọ nǹkan tó kókó gbà pẹ̀lú ẹ òun ló ń sọ níjọ́ ẹ̀ lọ́wọ́ tẹ́mi gan ò tiẹ̀ tí mọ̀ pé he has a mission ọ̀hún tí tán bẹ̀rẹ̀ sí sọ fún mi lórí social media the house of Auto-Bola is sold tí ẹ sábà máa sọ ó ti ta lé yẹn ó ti tà á níkan kìnìkan mi ìdẹ̀ ta lé ìyẹn mi pé tó bá jẹ́ pé ọ̀tá mi nǹkan ti ṣọ̀tá mi ní Canada of course wọ́n sọ pé mo ti ta lé yẹn because their plan ó lè ojúkorojú ni àwọn èèyàn máa ń jà ó lè ojúkorojú bó ṣe ń sọ lónìí yẹn ṣọ́ọ̀bù òun lòun ní ṣọ́ọ̀bù ìyẹn ṣọ́ọ̀bù tó wà wájú ilé mi ìyẹn ọmọ yẹn ó wà ń bẹ̀ o kò sanwó o ó wá di ní ọjọ́ kan mo wá lọ́mọ̀ tí wọ́n dé tí mo wá rí tó yọ gbogbo kan nílé àwọn tí sontu mo wá lọ ó pẹ̀lú àwọn tó wálé ńjọ́ ẹ̀ tó ń ṣe oríṣiríṣi wọ́n dẹ̀ ní gidi kan ìgbádá kòdò
wọ́n pọ́n yìí sí mi ò gbẹ́jọ́ ṣọ́ọ̀bù lọ sí police station o ẹjọ́ pé ń ba nǹkan nínú ilé mi jẹ́ ó ń destroy property mi mo gbé lọ lẹ́yìn ìgbà náà tí mo fi kọ́kọ́ sí ṣọ́ọ̀bù yẹn ó ge àwọn ọlọ́pàá yẹn àwọn kíni yẹn wá sọ fún mi pé normally bàtẹ́rù ẹ̀ sì wà ń bẹ̀ pé kò yẹ kí n tibẹ̀ mo ní kí ló dé tí ò yẹ kí n tibẹ̀ nígbà tí òun náà ti fúnra rẹ̀ ó ti sọ fún mi wọ́n ní kò fi sí written agreement mo ní èmi náà ò lè fi sí written agreement mo ní torí mi ò lè fún ní written agreement because tó wáyé pé mo gbà sílẹ̀ sí gbogbo àwọn tí ó gbarí lọ́wọ́ mi ẹni tán ló ti kú yẹn ó ní agreement ó send bí ó jẹ́ pé mo wà ní Canada wọ́n send ẹ̀ sórí email mi mo print ẹ̀ mo sign mo dẹ̀ tún send ẹ̀ padà sí ó ń sanwó sàkáàtì ó ń gba receipt you understand èyí tó wà lẹ́yìn òun náà ṣe the same thing náà ní agreement mo fún agent tó gbé wọn wá ó wà ládùúgbò yìí ẹ ti understand so but I did that legally but eléyìí olómu wá wọ́n dẹ̀ sọ fún mi gbà yẹn nìkan pè mí ó ṣàmì fún mi pé ọmọ yẹn kí n má gbà o mo sọ fún ọmọ Ìgbò yẹn pé wọ́n ní that girl no good o ó ní she go behave fine ní madam no be me bring her mo ní I don't want to rent the place sef ó ní madam no worry àṣẹ wọ́n lé ọmọ yẹn dànù níbi tó wà ní tó bà gbogbo ṣọ́ọ̀bù wọn jẹ́ tó bà gbogbo nǹkan wọn jẹ́ tí ò dẹ̀ sanwó ń bẹ̀ nígbà náà ṣé ti yé yín gbà tí mo wá rí pé àwọn ti alágbọ̀n wọ́n pé kò lọ mi ò mọ àwọn tó wá support it for you to know that some people actually fighting me tó jẹ́ coward yẹn àwọn wèrè wọn yẹn tó jẹ́ pé lórí burúkú ni wọ́n fúnra wọn kì í lè jáde kàn sọ pé Bọ́lá o Auto-Bola wa là ń bẹ ẹja wa là ń bẹ àwọn ọmọdé yìí o wọn ò ní bẹ wọn ò ní jáde àwọn ni but they will calling wọ́n máa lo àwọn evil connection wọn láti máa fi call àwọn ọlọ́pàá to change the story mo rí pé àwọn ọlọ́pàá yẹn flop mo tún wá lọ sí Ìkọ̀tún ní ọjọ́ yẹn mo wá sọ pé òkè o òun náà nǹkan kan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ní ìtò ṣẹlẹ̀ ní wípé àṣọ tí ó ti lọ síbẹ̀ bóyá ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yẹn ní Department of Human Rights wọn ló ti lọ àwọn yẹn náà wọ́n ṣá sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ yẹn wọ́n ṣá bẹ̀ mí pé kí n jẹ́ mo ní kì í ṣe bíbẹ̀ yẹn nìkan I cannot this girl have been wasting my time in Nigeria and I cannot leave this girl in my house and it's what they plan fún mi ní pé kí n fi girl sílẹ̀ sínú ilé so that a lè gbanú ṣọ́ọ̀bù yẹn wọnú compound mi wọ́n tún lè vandalize wọ́n lè ṣe lot of things nínú ilé mi ò lè gbà kí wá kúrò nílé kó má sẹ́ni bọ̀dé nínú ilé kán máa kó àwọn criminal kán ní kán máa stọ́ àwọn èèyàn sínú ilé mi bẹ́ẹ̀ ni kán ní kán máa stọ́ àwọn èèyàn sínú ilé mi sínú compound mi ò mọ̀ bóyá assassin bóyá kidnapper ní ohun àtọ́kọ̀ àtàwọn a lot of these girls and boys they are into some bad thing. I need to be very careful. I cannot leave them in my house. So you, those of you asking me, when are you going back to Canada? But over there, àwọn ọlọ́pàá yẹn tó wà ní Ìkọ̀tún police station. Wọ́n ti ṣe díẹ̀. I cannot blame them too much. Wọ́n ṣe díẹ̀, but me, I agree. Me, I'm not totally appreciate, but they begged me and they said to me that I should just give her some time. Wọ́n dẹ̀ ó sọ pé ó máa lo October end láti August tó bẹ̀bẹ̀ fún gbà yẹn ó di September ó lò máa lo October. Wọ́n wá sọ fún mi sí pé kí n jọ wọ́n ní kó dẹ̀ right undertaking later pé òun ò ní extend date yẹn mọ́ gbà táwọn ọlọ́pàá yẹn dẹ̀ ti sọ pé kí n jọ in fact kan nínú wọn tún sọ níjọ́ yẹn pé ṣé bí mo ṣe wà yín gan mo tiẹ̀ lè fún lówó láti Ọlọ́run má jẹ́ tó bá anybody bá ti bú ẹ tó bá jẹ́ wọ́n lóore mi wà lọ́wọ́ ẹ tí mi dẹ̀ ṣoore fún ẹ rí tí mi ṣoore fún ẹ rí tó dẹ̀ jà mí lólè má fún mi lówó o gbọ́ má fún mi o lè bú mi tí bá ti kọjú mọ́ ẹ tó ṣẹ̀ mí tó tí mi rò ẹ́ tí mo béèrè fún tí ó jẹ́ pé o help mi tó dẹ̀ ṣe pé bóyá wá láti set me up àbí láti ṣèkà fún mi tó ṣèkà fún mi tí mo wá lajú mọ́jẹ́ bá ti mo bú ẹ tó bá lórí ìlọ́tí máa ní mo nílẹ̀ máa ṣe fún mi. Àwọn ọlọ́pàá yẹn tún sọ níjẹ́ pé ṣé o mọ̀ pé Auto-Bola gan ó lè fún ẹ ní kinní kan ó lè ṣe kinní kan mo lọ́lọ́ má jẹ́ I can help people. Èló ni wọ́n ń gba ṣọ́ọ̀bù ní gbogbo àdáǹtì gbogbo ṣọ́ọ̀bù tó lóun wá kiri yẹn èló ni wọ́n ń gba ṣọ́ọ̀bù wà ládùúgbò yìí ṣọ́ọ̀bù wà ládùúgbò tó yẹ pé iye tó gba ṣọ́ọ̀bù yẹn náà ó lè má dá tó tọ̀dọ̀ mi yes ó lè má dá tó tọ̀dọ̀ mi but tó wà ládùúgbò tó máa rí for that price no do you understand and again gan mi rò pé anybody lè fọmọ yẹn ní ṣọ́ọ̀bù ládùúgbò do you get it wọ́n ṣàní pé kí ní sùúrù fún di October 15 wọ́n ní kí ní sùúrù fún di October 15 ó lè kọ́ undertaking mo wá notice pé lórí social media
gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí right mi when are you going back to Canada ṣé màá wá lọ Canada màá wá fi òsínwé ọmọ yẹn síwájú lé mi tí bá jáde téèyàn bá fẹ́ wọnú lé mi wá ń sìn a máa sọ fún wọn a máa coach wọn ẹnìkan sì wà ó fẹ́ bá mi ṣiṣẹ́ nínú ilé lánàá nígbà tó ń gbé washing machine wá fún mi so washing machine yìí ó wá ń jó ṣe mọ̀ pé normally ó gbọ́dọ̀ wà nínú place ẹ̀ so if tó bá kàn déédéé dúró tí ò sí nǹkan lẹ́gbẹ̀ẹ́ ó máa jump so I was telling them to come and just put something around it for me so if kó máa lọ jump káàkiri kó máa lọ jó káàkiri bọ́n ṣe wọlé lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti kó mọ́ pé máa jáde ló ti bá wọn sọ ló máa halẹ̀ máwọn tó fẹ́ wọlé sínú company ní ọmọ yẹn máa halẹ̀ máwọn tó fẹ́ wọlé sínú company ṣé ọmọ yẹn ní àwọn tó rán níṣẹ́ àtàwọn tó ń bẹ̀ tó ń bìrì pé wọ́n fẹ́ fi ṣọ́nu lé mi let me tell you mi ò kì í ṣe refugee ní Canada ṣó ti yé so gbogbo yín tẹ̀lé máa sọ pé ó ní kíní kan stay ẹ̀yin lẹ́ẹ̀ máa bèrè tẹ́ bá ń bèrè question ẹ̀yin máa sọ pé he has a permanent resident he has a citizenship he has gbada he can be going and coming you should not be asking me ìgbà tí mò ń lọ because wọ́n fẹ́ rí lè mọ́ ọmọ yẹn ó máa kúrò nínú ilé mi kí n tó kúrò ní Nàìjíríà yìí tó bá kúrò ní àárọ̀ yìí mo lè travel lálẹ́ kò ń ṣe ọmọ yẹn mo hate it with passion wà like a life àwọn ọlọ́pàá tó jẹ́ kí n dúró yẹn ni mo ti sọ pé mo fẹ́ lọ yọ síyá tí mo fẹ́ ṣe fúnjọ́ yẹn ni pé mo fẹ́ lọ pe sójà tọ́lọ́pàá bá kọ̀ tí ò ṣiṣẹ́ yẹn I will pay them má dẹ̀ kó wá síbẹ̀ má yọ gbogbo rúùfù ilé mi ni wọ́n dẹ̀ á dẹ̀ gbé lọ court owó agreement mo sign pẹ̀lú ẹ̀ ṣó ti yẹn àwọn owó kan wà tẹ́ pé wàá kàn fẹ́ ṣe ni pé ó fẹ́ máa sọ fún mi pé àwọn kan fẹ́ lò ẹ̀ àwọn tó fẹ́ lò ẹ̀ yẹn tí wọ́n lè fún ẹ lọ́kọ́ kó lọ gba lẹ́sìbì kan àbí kó lọ gba ṣọ́ọ̀bù tó fa ayé ráre tó pín ọmọ ẹ̀ káàkiri ayé àwọn tó ń ṣiṣẹ́ fún wọn ò lè hẹ̀pẹ́ ṣé mi ni kí wọ́n máa hẹ̀pẹ́ mo lè yọ rúùfù yẹn náà máa yọ sílẹ̀ máa forfeit ẹ̀ of course bó ṣe máa ṣe mo máa renovate ẹ̀ kì í ṣe bó ṣe máa wà nìyẹn mo lè cut gbogbo irin tó wà ń bẹ̀ wọ́n pátápátá sọ fún mi agbébi lọ sí kan á ní ẹ ṣọ́ọ̀bù òun ní pure water ń bẹ̀ ó ń ta pure water bí òun dẹ̀ ní fíríjì tòkunbọ̀ kan ń bẹ̀ wọ́n dẹ̀ sọ fún mi iye tó bá ń ta fíríjì tòkunbọ̀ yẹn àbí iye tó máa fi túnṣe mo lè máa fa kẹsẹ̀ kí n destroy ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ á dẹ̀ lọ sí á lọ pé lọ́ọ̀yà á dẹ̀ máa náwó fún lọ́ọ̀yà èmi máa ra lọ́ọ̀yà náà I pay the lawyer lọ́yà dẹ̀ máa represent á lọ síbẹ̀ yẹn but á kú ẹrù ẹ̀wọ̀n tó wá ní kójò ń pa àwa kọ́ wá sọ fún mi pé Auto-Bola oníṣọ̀bẹ òun ṣe báyìí o wọ́n tàwọn ọlọ́pàá yẹn bẹ̀ mí nǹkan tí mo fẹ́ ṣe ń jọ ènìyàn nígbà tí mo ní mo gbé lọ sálàgbọ̀n mi season 2 kò ṣe pé kó lè kúrò nínú ilé mi ó destroy ilé mi lẹ́yìn ìjọ tó já lẹ̀kùn ilé mi yẹn sìn mo ti ya lẹ̀kùn yẹn ẹnìkan ti fẹ́ force lẹ̀kùn ilé mi já toro ti já kọ́kọ́rọ́ tí mo lò tí mo fi tilẹ̀kùn gate yẹn ló já so definitely bí mo ṣe lọ sí police station tí bá lọ report ẹ̀ ń sìn òun ẹni tó já gate tó já kọ́kọ́rọ́ yẹn òun ni first suspect tó fẹ́ force entry ilé mi tó fẹ́ ṣílẹ̀kùn lé mi gate lé mi kó ṣílẹ̀kùn lé mi gate lé mi kí ló fẹ́ wá ṣe ẹnu company kí ni wọ́n fẹ́ force gate mi open fún adéná robbery that robber iṣẹ́ robber nìyẹn iṣẹ́ armed robbery nìyẹn ṣé yóò fi ṣe criminal case tó ń yọ nǹkan nínú ilé mi tó máa yọ gate ilé ẹnu ọ̀nà lé tó máa fling ẹ̀ síta tó máa sọ̀kò ìyẹn ti stop ń sìn láti sọ̀kò sínú ilé bọ̀ kéèyàn fẹ́ wọnú ilé mi kí gbé wọn kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa stop wọn níta in fact nínú ṣọ́ọ̀bù tí mo fi report ńjọ́ yẹn ṣọ́ọ̀bù tí mo ti report tí wọ́n ti mú ọmọ tó ní ṣọ́ọ̀bù yẹn the same àwọn tó jókòó sí ṣọ́ọ̀bù lánàá mo sì fojú mi rí wọn báyìí mo dẹ̀ wò wọ́n dáadáa mo rí wọn báyìí mo sọ fún pé ṣé títí bẹ̀rẹ̀ tó tó bá tún ṣe tán sìn ẹ máa tún sọ pé kọ́ máa bẹ̀ mí kò sẹ́bẹ̀ tó fẹ́ pa ní kòkó pààyẹ́ jẹ o when you are disturbing me this time around anybody that is involved no mercy for the wicked souls no mercy wọn ò dey force mi pé anything tí bá ti make ní ó bá jẹ́ nǹkan tèmi they must plant anybody in Nigeria for me to be sponsoring them it's not done if I want to do that màá ṣe willingly from the bottom of my heart it's not my responsibility to be feeding anybody in Nigeria or to be carrying any responsibility of anybody either ọkọ òrón jẹjẹ o òrón jẹjẹ kò ń ṣe responsibility mi àwọn ìjọba ló yẹ kó ṣe tí ẹ bá kàn lójú àánú tó bá ṣe ẹ ní compulsory ẹ̀kọ́ máa sọ di pé iṣẹ́ ni you must do it because àwọn tó ń kówó Nàìjíríà àtọ́bá àti ìjòyè àtàwọn tó máa gbogbo ilẹ̀ orílẹ̀ tó máa gbà wọn ò fún yín báwo lèmi ṣe máa gbé ẹrù tèmi sílẹ̀ tí máa gbé ẹrù ẹlẹ́rù
mi lè fa tèmi sílẹ̀ mi lè máa fọ́ tèmi lẹ̀ òkè wá gbé tẹni lẹ́yìn sórí o kò ní lè jọ lákè kò lè jọ lóko tí n bá lówó tínú mi bá dùn tí n bá rí story ẹ tó bá wù mí ni kì í ṣe dandan it's not by force àwọn ọlọ́pàá yẹn tún bá mi sọ́yìn pé Auto-Bola ó lè fún ẹni mu ní èmi èyí tí máa fi fún lówó máa fún àwọn ọlọ́run má jẹ́ mo lè ọlọ́run má jẹ́ ọlọ́run dáríjì mi ìfẹ́ sọ̀kọ́ tó wà ní máìdì mi gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún látijọ́ yìí ẹ kàn sọ fún wa nǹkan tó ń ṣe fún if she is working for some people so ìyẹn ni mo fẹ́ fi sínú compound mi kọ́ lè kí kúrò bẹ́ẹ̀ kọ́ wá sí pé ṣe mo léwu ní ṣọ́ọ̀bù a máa bá gbẹ̀ jẹ́ ni ó máa kúrò gbogbo onúlé mi kẹ̀dẹ̀rẹ́ ní kámẹ́rà wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ náà they know I work with camera ní kámẹ́rà tí mo wà yẹn kámẹ́rà wà nínú ilé mi tí bá fẹ́ check ẹ̀ sí I check it ìjọ tó ń mú lẹ́tà wá sẹ́nu ọ̀nà lébi tó ń fi gbogbo lẹ́tà sílẹ̀ I check it I work with camera everybody knows me that I love camera very well gbà tí mo kọ́ ilé kámẹ́rà tó wà nílé tó 24 yàrá mi àti yàrá kejì mẹ́rin nìkan ni mi fi kámẹ́rà sí yàrá yìí kámẹ́rà dẹ̀ wà lẹ́nu ọ̀nà yàrá mi kámẹ́rà kan wà nínú yàrá mi báyìí yàrá ọmọ mi kámẹ́rà wà ń bẹ̀ ó tún wà lẹ́nu ọ̀nà kọ́rídọ̀ yàrá méjì péré ni ò sí kámẹ́rà nínú ẹ̀ nínú ilé gbogbo lé ìta yẹn kámẹ́rà mẹ́ta ló wà lẹ́yìn lásán 1 2 3 kámẹ́rà ló wà lẹ́yìn ẹ̀yìn fẹ́ǹsì mi ẹ̀gbẹ́ méjì ló wà ńbẹ̀ ìkan wà báyìí géètì mi ìkan wà báyìí ìkan wà báyìí kò sí téèyàn bá ti yọ ní géètì tó bá yọ ní junction yìí junction àti tọ́lẹ̀dẹ̀ inú yàrá mi máa jókòó sí ní máa ti wò tó bá yọ nísàlẹ̀ inú yàrá mi máa jókòó sí tí máa ti wò ọjọ́ tí àwọn ọmọ ọba wá sí street yìí bó ṣe yọ ní street yìí ni mo ti rí wọn bó ṣe yọ níbi ni mo ti rí wọn túrà àti inú kámẹ́rà mo ti wò kí tó bẹ̀rẹ̀ ọjọ́ tí mo dénú lé ni mo ti wá bí ṣe máa fi kámẹ́rà sínú lé èmi tí mo ń gbé ní ìlú tó ní security Canada is a security country well, they love their security very well bí mo ṣe ní security tó àbí bí ìlú yẹn ṣe wà sí safe tó I have camera in my house in Quebec I have camera in my flat táwà tí mo ń gbé bá mo ní camera níbẹ̀ up to now ẹnìkan jókòó ó lè ní issue náà ọ̀rọ̀ tó bá dá ló máa ń fa òbí lápò bọ̀tẹ́ ilé ìgbọ̀n tó bá jẹ́ ọmọ tó dàgbà tí mo dé níjọ́ yẹn wọ́n fi àkísà gbogbo aṣọ báyìí wọ́n kàn so mọ́ gbogbo lé ni wọ́n disvalue ilé yẹn sódà máa rí máa lè ta wọ́n ṣe sọ pé talé yẹn ṣé ilé irú ilé standard of ilé ṣọ́ọ̀ṣì láti kọ́ sí tí bá fẹ́ kọ́ ilé yìí nísìn ní bó ṣe ń sọ sìn times 4 owó tí mo kọ́ ń gbà yẹn ní máa kọ́ nísìn tó bá times 4 báwo ìgbà tó ń ra sìmẹ́ǹtì gbà yẹn wọ́n ra sìmẹ́ǹtì ní èlò ni 600 kọ́ ni mo ra sìmẹ́ǹtì nílé wọ́n ta sìmẹ́ǹtì ní 10,000 plus báwo ló ṣe máa jẹ́ times 4 times 10 ni máa fi kọ́ ilé wọ́n ta sìmẹ́ǹtì ẹ̀rọ kọ̀ọ̀kan wọ́n ta wọ́n ní 800 wọ́n ta 6 yẹn bóyá 700 or 600 èlé lónìí wọ́n ta ní 16 naira I mean 600 lónìí wọ́n ta ń gbà yẹn I don't even remember but mo kàn mọ̀ pé cement yẹn tó ń ta cement mo sọ ń gbà tí mo rà yẹn I saw this gbogbo receipt mi ó sì wà nínú ilé gbogbo alumi tó wà lójú window àti burglary ẹ̀ wọ́n ṣe torí àwọn ẹlòmíì ti try ẹ̀ wọ́n rò bóyá kò sí aluminium nínú ẹ̀ ó kọ̀ rò bóyá kéékèé nìkan a ní irin nínú ẹ̀ èló ni mo ṣe ń gbà yẹn iye tí mo ṣe ń gbà yẹn wọ́n máa ṣe bóyá times 4 ẹ̀ ni wọ́n máa ṣe é sí àbí times 5 ẹ̀ glass inú ilé lásán window yìí lásán gbà yẹn and they were telling me sell it because wọ́n ti place àwọn non-entity àwọn tí ò ní value tí ò mọ value nǹkan tí ó tó gbélé wọn lọ́wọ́ let me tell you something so rẹ tí ò bá mọ value nǹkan tó bá gbélé lọ́wọ́ ẹni tí ò bá ní value tí ò dẹ̀ mọ value nǹkan máa handle nǹkan tí don't hand over things that are very valuable to them or things that are very expensive
má fi sọ́wọ́ àwọn tí ò mọ value àwọn nǹkan tó expensive má jẹ́ ntọ́ ẹ o mo lè má ti handle billions rí o but cash millions mo handle ẹ̀ nígbà tí àwọn èèyàn ṣì handle thousand I handle millions and nígbà yẹn millions yẹn àwọn tó ní brain tó ní future tó jẹ́ pé I mean tí wọ́n lè view nǹkan tó lè ṣẹlẹ̀ ní future gbà yẹn fún nǹkan tó lè ṣẹlẹ̀ gbà yẹn they kept their money and they are now wọ́n di triple àbí times 10 nǹkan tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ ni wọ́n jẹ́ ń sìn because they be able to store their things wọn ò fi sọ́wọ́ àwọn invalid people wọn ò fi sọ́wọ́ àwọn useless àwọn tó jẹ́ pé àwọn tí ò mọ value nǹkan tó dára torí ẹ̀ tó bá ti hand over nǹkan ẹ̀ tó value tó wà quality sọ́wọ́ ẹ̀ tí ò quality wọ́n máa disvalue ẹ̀ ní because they are valueless so in tó bá gbé dání tó ní value yẹn wọn ò ní mọ túmọ̀ they don't know the meaning of it and that's why they are telling me because gbogbo wọn yẹn normally ẹni tó gbélé mi gbélé face me and slap you kó tún ṣe slap me and face you tó ń ṣẹ̀ṣẹ̀ kọ́ ètò ti pẹ́ ṣé o mọ̀ pé ó ní bó ṣe ń kọ́ face me and slap you now àwọn tó ń kọ́ face me and slap you now èmi ìmáa tún wọ́n ti ń lo water system àwọn face me and slap you tó ti kọ́ láti bí 50 years 40 years ago ẹ mọ̀ pé ṣáláńgà ni wọ́n máa ń lò bóyá wọn kàn wá yúnítánì irú èèyàn tó bá ń gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn ìwọ wá lọ gbé tí wọ́n lo tiles kó gbogbo ilé tó ń gbé láyé ẹ̀ èyí tó bá mú èyí tó jẹ̀jà rẹ̀ nílẹ̀ lẹ́ẹ̀lẹ́ onìkan ló máa gbé wọ́n wá lọ gbé ibi tó ń tiles ní ṣọ́ọ̀bù tó ń tile tó ń ṣe gbogbo orúfẹ̀ dáadáa tó ń ṣe bẹ̀rẹ̀ dáadáa tó ń fi sẹ́lẹ̀nsì ṣe ilẹ̀kùn ẹ̀ ó wá gbé sọ́wọ́ ọmọ èèyàn tó jẹ́ pé ilẹ̀ ilé ibi tó ń gbé èèyàn ni wọ́n o ilé tó ń gbé ilé tó jẹ́ pé wọn ò tí ì kọ́ tán ilé àkọ́kù àti ilé tó jẹ́ pé bíríkì ibẹ̀ bóyá àmọ̀ kan náà fi mọ́ ṣótiyé wọ́n ti mọ àmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tó jẹ́ pé quality people ló lò but day up to day tó jẹ́ pé ibẹ̀ ló sì ń gbé ìwọ wá lọ gbé sí ibi tó jẹ́ pé o kàn ṣe ní dáadáa ó kàn máa bàjẹ́ ní àmọ̀ ló máa fi báyé ẹrù ọ̀fọ̀ tó ti ń gbé pọ̀ ló máa fi báyé gbogbo nǹkan tó gbé sílẹ̀ jẹ́ in tó ṣẹlẹ̀ sí wọn tí mo sọ pé wọ́n balẹ̀ jẹ́ ọkùnrin yẹn mi ò bú ó lè kọ́lé sí ilẹ̀ Yíbò tó ti wá gbogbo rálẹ̀ sẹ́kọ̀ọ́ kò dẹ̀ kọ́lé sẹ́kọ̀ọ́ and it's a celebrity ó dẹ̀ máa ṣílẹ̀kùn bíbà yìí fún gbogbo àwọn ọmọ hooligans àdúgbò àti thugs ó tún sublet ilé fún àwọn ọkùnrin méjì tí wọ́n sì wà ládùúgbò yìí báwọn náà ṣe ní disturb mi ó dẹ̀ sọ fún mi pé òun nìkan nígbà yẹn lòun fẹ́ gbélé pẹ̀lú àwọn ọmọ méjì lòun fẹ́ gbélé I was happy later ó kọ́ àwọn èèyàn gbogbo àwọn celebrate àjàjà àwọn ọmọ Yíbò yẹn kò sí mi tìrì òkè rí nínú ilé tó máa yà tó máa gbé sórí DPL tó bá yà só gbé sórí DPL èmi náà ń gbà míì ó ti ní ìkan nínú wọn tí mo ti celebrate tí mo kọ́kọ́ rò nígbà tó kọ́kọ́ kó dé nílé mi tí mo rò bóyá èèyàn gidi ni wọ́n you know I celebrate some of them on my platform tí mo believe pé èèyàn gidi ni wọ́n tó máa wá shoot fíìmù nínú ilé ẹjọ́ tó bá bàdì tó bàjẹ́ ṣó máa lè shoot sí fíìmù bẹ́ẹ̀ ìwọ wá rí pé léda ó wá fẹ́ disvalue ẹ̀ torí pé gbogbo agenda wọn ó fail ẹ wá ṣí gate fún gbogbo everybody ilé tí gbogbo èèyàn bá ń wọ̀ bíi public toilet ṣé ó máa bàjẹ́ àbí kò ní bàjẹ́ mo dé sínú bíbà ọjọ́ tí wọn ò mọ̀ pé mo bọ̀ mo wọnú ilé everybody ń wọlé bíi pé wọ́n fi gba ṣe public place ni táwọn èèyàn bá mu ọtí tó ń bẹ̀ wọ́n fẹ́ tọ̀ wọ́n wọlé wọ́n máa tọ̀ ní aṣílẹ̀kùn wọ́n tọ̀ gbogbo inú ilé everything nínú ilé ni wọ́n bàjẹ́ pátápátá wọ́n empty lẹ́yìn wọ́n sọ lẹ́yìn di skeleton but ẹ mọ̀ nǹkan nítòótọ́ ìwé scale 36 33 àmì 37 egungun gbẹ padà dá ìlàyé ọkàn ó ti yé nítòótọ́ ó gbẹ lọ́pọ̀lọpọ̀ ńgbà tí mo rí ìta yẹn mo ti ẹ̀sì rí ó sì ẹ̀sì bẹ́tà inú ilé everything ni wọ́n yọ inú ilé everything ni wọ́n remove wọ́n wá dá ìwò sí gbogbo ilé gbogbo kámẹ́rà tí mo fi sínú ilé wọ́n yọ gbogbo ẹ̀ pátápátá àwọn nǹkan tó wà valid níbẹ̀ wọ́n mú gbogbo wọ́n disvalue wọ́n yọ ètò quality wọ́n yọ ètò wọ́n wá fi ètò quality wọ́n ètò dẹ̀ tí ò tó quality wọ́n jó gbẹ̀dà ni wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ bíi pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé padà ni tí mo kàn ṣẹ̀ṣẹ̀ ṣe ilé yẹn àti ṣe window gan àti parí ẹ̀ gbà yẹn torí bí wọ́n ṣe fi lé yẹn sí ok àwọn window kan ṣì wà tí wọ́n ti fix bí lé yẹn ṣe bí wọ́n ṣe fi lé yẹn lẹ̀ fún mi lẹ̀kùn ńkọ́ kò sí lẹ̀kùn bẹ́ẹ̀ bí lé yẹn ṣe wà nìyẹn no door kó ó dàbí kó o ṣe kọ́lé tó kó o ṣe bẹ̀rẹ̀ fitting ṣé ẹni tí ò tí ì filẹ̀ kò sílé tó ti kọ́lé ni roof gbogbo àwọn pop gbogbo ìpátá ni wọ́n dá ni wọ́n tún fọ́ àwọn ibì kan dànù bẹ́ẹ̀
wọ́n wá so àwọn nylon àwọn nǹkan jagajaga wọ́n so mára lé so that ilé yẹn máa lose value lójú mi. So I will get angry and sell it. Àwọn tó fẹ́ ta lé yẹn náà wọ́n lè bá mi. Wọ́n lè inú wọ́n lè dùn wọ́n lè rówó ńbẹ̀. Gbogbo yín tẹ́ ṣì kù láyé tẹ́ ṣì ń wò mí pé àti mission yín ṣe mọ̀ pé Ọlọ́run ti parí ó ti bà mission yín jẹ́. But ọ̀nà tẹ́ tún sọ pé fẹ́ gbà jáde sí mi ikú òjijì máa yọ sí yín bẹ̀. Èmi lè máa rò pé fẹ́ lọ dènà dé ikú òjijì máa bá pàdé ní gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ gbà rẹ̀ yọ sí mi láti dènà dé. Only many of them. I don't even know them. And when I check the people asking me at times, when are you going back to Canada? I won't know them. No, no, giddy. They be asking me, when are you going back to Canada? Are you not going again? Because Moshe want me by. I am like a threat to them. King or a crew be by. Kimati pari by. Of course, I'm going to change my gates. The gates need to be changed because what you want to jab wet, huh? And they so follow pa. Why must I say, you know, tenants now they are making them powerful than you. Tó bá ti yá, àwọn èèyàn bá dẹ̀ ti ń kọ́lé sí wọn nígbà tenants ilé face me and slap ní wọ́n máa padà lọ gbé àbí kí ìjọba máa kúkú kọ́lé fún wọn kó máa lọ gbé bẹ̀. So tí ìjọba bá tí wọ́n máa lọ máa gbalé lọ́dọ̀ ìjọba kí ìjọba kúkú máa kọ́ ilé tí àwọn tenants àwọn ìlúkìlú state kí state kó jẹ́ pé ilé ìjọba ní gbogbo àwọn ọmọ ìlú máa gbé bẹ́ẹ̀ ni kó máa lọ rent ilé lọ́wọ́ ìjọba. Tó bá ti ń gbé bẹ̀ tí wọ́n sanwó gàmbàrí já Fúlàní ló lè ní kò kan Hausa. Kò ní kan Yorùbá a jẹ́ pé ẹran ọba ló ti fi ju ọba jẹ ju pé wọ́n máa ní ìjọba ti fẹ́ bọ̀ àwọn tẹ́nàntì o tẹ́nàntì wèrè kan tó máa ní tí ìjọba ò dẹ̀ fún mi tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà mo ti ṣòwò tí mo rówó sí is another thing. Tó máa lọ lébọ̀ nínú òyìnbó tó máa fẹ́ máa fi lébọ̀ ìwọ wọ́n máa fẹ́ fi serve àwọn tó yẹ pé wọ́n make ayé ara wọn useless. Ọmọ yẹn sọ ọmọ ẹ̀yìn sì ṣé kò yẹ kó ti lọ sílé ọkọ nígbà tó ti lọ lé ọkọ at the age of kíni ó ti bí ọmọ bíi 4 àbí 5 ó ti lọ fi ṣọ́ọ̀kì lé káàkiri ṣẹ́rù life yẹn lèmi fẹ́ ṣe fúnra mi ṣẹ́rù life yẹn lọ́mọ mi máa ṣe ọmọ mi sì wà ní school. Ọkọ is a good thing but you have to do things in tó máa ṣe síwájú ò gbọ́dọ̀ ṣe kẹ́yìn. You cannot leave certain things for uncertainties. Anything tó bá dẹ̀ tètè bẹ̀rẹ̀ ó máa tètè pack off ní gbogbo majority of them tó máa ní wọ́n lọ́kọ níjọ́ yẹn náà àwọn ọlọ́pàá tó ń bá sọ̀rọ̀ ní pé sọ fọ́kọ ẹ náà tó máa pàwọ̀ lọ́kọ sọ fọ́kọ ẹ tó wàá lè fún ẹ lówó àwọn tó lọ́kọ yẹn sí ọkọ wọn ò lè fún wọn lówó tó máa lọ fi gbalé wọ́n wá ń ṣọmọ ọ̀dọ̀ àwọn wèrè kan tí wọ́n ti ẹ̀ mọ̀ bóyá àwọn olóyè máa gbé wọn fi ṣògo owó bó ṣe ṣiṣẹ́ fún wọn yẹn lára àwọn ọmọ ẹ̀yẹn tó bá mọ ibi tó kó ọmọ ẹ̀yẹn sí lára àwọn dangerous people tó ń ṣiṣẹ́ fún tó mẹ̀wọ́n ṣẹ́ wọ́n máa tún lọ gbé ọmọ ibi tó wà tó máa lọ fi ṣògo owó tó máa lọ fi ṣe sàrà tó máa lọ pa tó máa tún fi harvest tó máa lọ harvest ààrẹ láwọn dangerous people tó ń ṣiṣẹ́ fún yìí tó lórí wọn gangan kò pé wọ́n máa ní kó máa búyàn tẹ́mi ń sìn kò sẹ́ni tí bá lè bẹ̀ ọjọ́ kan èmi gan àti ẹ̀ try ẹ̀ máa fáwọn èèyàn lówó máa ní kó bá mi lọ búyàn ọjọ́ kan máa try ẹ̀ Ọlọ́run dáríjì mi máa ní kó tẹ̀ bá mi búyàn ṣó ti yé yín máa fún wọn ló máa ní kó lọ bá mi búyàn but àwọn tí wọ́n lọ ń bá búyàn tó lọ ń pè tó lọ ń búyàn yẹn wọ́n ní kọ́bọ̀ tó ń fẹ́ fún wọn. You want to go? Okay, about to off. Tó bá off náà ni ilẹ̀ ti fẹ́ ṣú a máa tún kiri later mo ti fẹ́ ṣe tán. So those of you asking me when am I going to back to Canada? Ṣé mo ti sọ fún ẹ? Ọlọ́pàá sọ pé kí n filẹ̀ títí di on the 15 wọ́n ní human rights kan ni. Ọjọ́ tó ti ẹ̀ já gbogbo kọ́kọ́rọ́ tí mo fi síbẹ̀ yẹn kọ́kọ́rọ́ ẹyọ kan tó já ní ṣọ́ọ̀bù yẹn 6,000 ní bọ̀bọ́ yẹn rà fún mi jọ yẹn àbí èlò 5,000 ó rà kan ní 2,500 that's kọ́kọ́rọ́ tó já bẹ́ẹ̀ 8,500 ló ní mo rà. Ìgbà tí wọ́n sọ fún mi ló já kọ́kọ́rọ́ gate mi àwọn èèyàn wá sọ pé ní tó ṣẹlẹ̀ ní wípé ó lóun náà gbà tí mo ti ṣọ́ọ̀bù yẹn òun ní indomie òun ṣe indomie fọmọ òun ní ṣọ́ọ̀bù. Just imagine. Wọ́n máa wò pé màá fi sílé màá lọ sí Canada. Canada ò kìí ṣe bí ní mo lè lọ. Thank you, God bless you.
so ṣé máa fi ọmọ yẹn lẹ̀ sínú ilé so wọ́n tún lè bá vandalize gbogbo nǹkan tó ti ṣe yẹn because wọ́n fẹ́ kí lè yẹn dúró padà wọ́n fẹ́ disvalue ẹ̀ àti pé ẹ̀ńtọ́ náà fi jẹ ṣàmánà ṣẹ́rí ní street yìí tí àwọn tó bá tún ń lò wọ́n náà tó wà ní street tèmi náà máa fi ṣàìkọ́gbọ́n tí wọ́n bá jáwọ́ lórí ọ̀rọ̀ bí kò dẹ̀ stop láti máa ṣe nonsense. ìkan nínú wọn níyàwó tó ní àwọn wá bá mi landlord association máa gbọ́ ọ ẹ máa gbọ́ ọ ẹni tó ń dọ́gbọ́ jẹ chairman àwọn kíní wọn nísìn ọjọ́ náà omi inú ilé ìjẹmọ̀ kó ń dànù tí wọ́n ti pọ́ǹpù wọn máa dànù ọjọ́ tó mọ̀ yẹn ti fọ́ tó ti yọ fún bí machine yẹn pátá lọ rà mí so wọn di dáadáa gbogbo kó ṣà ń ṣẹlẹ̀ sí àwọn landlord association wọn wá ní wọ́n wá wọn rán chairman wọn àti ọkọ woman tí olófẹ́ máa instigate àwọn ọmọ yẹn náà ọyẹ ẹ̀ tó wà ní àwọn tó instigate wọn so wọ́n ṣe wọlé wọ́n ní àwọn fẹ́ rí mi nítorí bóyá lórí ọ̀rọ̀ kẹ́yìn bó ṣe ń bú mi tó bọ́ sí street tí gbogbo wọn máa bú mi tó máa ní ẹ̀sìn rèé kiri kan jùlọ kan gbogbo yín tẹ̀ ẹ̀bẹ̀ wọn ilẹ̀ ń ṣẹ̀sìn náà ẹ̀sìn báwo you abusing me wá sọ pé mi mú ṣẹ̀sìn wọ́n tó bá ti bú mi mi ìbéèrè nǹkan kan lọ́dọ̀ ẹ̀ lébọ̀dì bọ́ títí bá ti ṣe pẹ̀lú ogun mi má dì mí lọ́wọ́ má dẹ̀ dì mí lọ́wọ́ tó bá ti jẹ́ right mi don't stop me tó bá ti jẹ́ right mi ní dí ẹ lọ́wọ́ má dẹ̀ lo agbára ẹ kọjá bó ṣe wá rò pé má lo agbára ẹ nílòkulò lórí mi anyway so wọ́n wá bá mi jẹ́ mi tẹ̀rù bóyá bí ó ṣe bú mi tó ló ṣe bú mi tán ó yìn bú mi tán ní gbogbo àdúgbò pé ó ti yé bẹ́ẹ̀ ni èmi tẹ̀rù bóyá ìnáwó fẹ́ sọ wọ́n wá bá mi ní pé a fẹ́ sọ fún yín pé omi tó wà ní street yìí o omi yìí yẹn ó fẹ́ máa disturb àdúgbò omi tó kàn ń dà nínú táàpù ń bíbà yìí tó máa ń jò yẹn so ẹ̀wọ̀n ó máa jáde nínú compound yẹn á jáde lọ sí títì mo wá fẹ́ béèrè pé tójò bá rọ̀ nǹkan tójò fẹ́ rọ̀ torí gbà mí rainy season ṣé tójò bá rọ̀ yẹn ṣé omi yẹn ti cause sí àgbàrá sí ṣó ti cause sí erosion ní street yìí ni mo fẹ́ béèrè lọ́wọ́ but mo ní òkè mo ti gbọ́ mi ì bá mo sọ torí pé bọ́mọ yẹn ṣe bú mi yẹn wọ́n fẹ́ show face náà pa àwọn náà fẹ́ dá sí do you understand àwọn méjì yẹn mo dẹ̀ rí pé ọjọ́ tí mo ń ṣe ilé mi bíbà tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé máà ti bí yẹn tó lóun wá láti Ìlàjẹ Òkìtìpupa pé òun ló ti di chairman torí ẹni tó jẹ́ chairman òun náà ni ọmọ Ìgè tán fi fún street ní Ìgè òun ni Mr. wọ́n pè Mr. Dada Ìgè òun ni chairman kémi tó kúrò Nàìjíríà ànámà yẹn náà ó máa ń gbé ní Ghana dáadáa ó nílé Ghana wọ́n kọ́lé sí bíbá ọmọ family tí wọ́n ní ó ní surrounding náà dẹ̀ ni wọ́n you know ìgbà ibi wọ́n máa ń mọ̀ pé wọ́n ti yan ọmọ Ìlàjẹ yẹn pàtó mo dẹ̀ ti gbọ́ Ìlàjẹ yẹn ó ti yé mi ṣe mọ̀ pé àwọn ọkọ̀ kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ń pa àwọn àti Ìlàjẹ jọ ń fa wèé lẹ́jọ́ mẹ́ta yìí táwọn yẹn náà dẹ̀ ń pa ọlọ́pàá tó ń support some àwọn kind of ọlọ́pàá kan àwọn group of ọlọ́pàá kan èmi kẹ̀dẹ̀rẹ̀ mi ò bá Ìlàjẹ àwọn mi ò support anybody bí ṣe wà mí ò ṣe follow mo wá sórí media fọ nǹkan táwọn èèyàn ṣe fún mi ilẹ̀ tí ìrí èèyàn kan tó dúró gọ̀gọ̀ tó jáde tó gbẹ́nu sí tó rí ìgbáyà sí wípé Auto-Bola ń tó tiẹ̀ sọ ìgbọ̀ngàn afẹ́ dúró afẹ́ investigate because wọ́n wò pé àwọn tí mò ń sọ̀rọ̀ wọ́n lágbára jù wọ́n lọ ṣó ti yé wọn ò dẹ̀ fẹ́ gbẹ́nu sí àwọn náà kẹ̀dẹ̀ nígbà tó bá lọ step into toes tó lágbára jù wọ́n lọ tó dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa ń gbọ́ sí mi lẹ́nu Ọlọ́run máa ń gbọ́rọ̀ mi ńgbà mi ó dẹ̀ máa ń fi àṣẹ sí ti bá béèrè ó dẹ̀ máa wọn kan náà dẹ̀ ti máa ń love mi. Yeah, they ask to whatever I say. And those people here told my heart to whatever I said. Told them good to open me. Ọlọ́run ò ní yọ yín pò. Kò ní yé pọ́n yín lé. Àpọ́nlé lọ́lọ́run máa ṣe tì yín. So I notice it. So ti yẹn bẹ́ẹ̀ bí Ìlàjẹ kakọ́s, Òkìtìpupa kakọ́s, gbogbo kìíní kan bẹ́ẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí bí Ìlàjẹ bó ṣe tó. Ilẹ̀ ẹgbẹ́ orúkọ wọn ni ilẹ̀ àjẹ́. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. But mo ní èèyàn tó dá ń bẹ̀. I know people that are very good there. One of my customer ó ti kú sí ẹni sọ ìlú tuntun ló ti wá under Òkìtìpupa náà ni gbogbo wọn jọjọ wà ọdún bàbá yẹn jẹ mí lówó kó tó kú but àwọn tó ń jà mí lólè náà ni wọ́n ṣe débẹ̀ màá sọ story yẹn lọ́jọ́ kan again
Wọ́n máa bẹ́ sórí media. Wọ́n máa bẹ̀rẹ̀. When are you going back to Canada? Ilé mi mo wà náà. Tó bá yẹ pé mo ti wà lóòótẹ́ láti jọ yẹn. Tó bá yẹ pé nígbà tí pọ̀pọ̀ yẹn ìgbà tó ti dé. Ọlọ́run Elédùmarè gbọ́. Tó bá yẹ pé nígbà tí mo ti dé sí Nàìjíríà. Tẹ́mi àti pọ̀pọ̀ yẹn tí mo ti sọ pé if you get house now, I will pay you. Just go. So that me ní waste owó púpọ̀ sí hotel. I waste a lot of money. Ìgbà mi 3 days báyìí ni máa tó oúnjẹ. Mo máa ń oúnjẹ ní hotel bọ̀ kó oúnjẹ ìnáwó ẹ̀kọ́ tí máa ń oúnjẹ ìdé. I spend a lot of money ní hotel. Tó bá yẹ pé gbogbo owó tí mo ti ná sí hotel nígbà yẹn náà pẹ̀lú owó tí mo wá padà ná sí ìbá tí bá tún fi ṣe nǹkan kan ní tó ní jẹ́nu lé ní àwọn yàrá yìí gbogbo fìtì àwọn nǹkan tó kù yẹn a máa ti fẹ́ ṣe gbogbo ìtàn àbí kó ti ká ti ṣe tán kí inú ilé ti dúró dáadáa. But wọ́n believe pé hotel yẹn náà ló máa wà tó máa fi wà frustrated tó máa fi lọ torí tó bá wà lóòótẹ́ gbogbo kéèsì ló fẹ́ bá wa fà gan àti gbogbo àṣírí tó fẹ́ tú gan o ò ní lè dúró láti bá wa tú. So àwọn tó ń bèèrè lọ́nà when are you going back to Canada? I believe they are the enemy of my life. I believe they are part of the criminals who have offended me who just don't want me to go. Until tí bá kọ̀ náà jáde lómi tó máa sùn gbádùn bó ṣe wà yẹn ọkàn ẹlòmí ò tí ì balẹ̀ tó bá gbọ́ pé your mind their mind never touch ground látọjọ́ tí mo ti dé wọ́n kàn ń ṣàkọni wàláì. Some people I'm very very sure ni mo sọ̀rọ̀ mo ní wọ́n gbé mi lọ síbì kan ní Ọ̀rá ṣé mo parọ́ ni mo sọ̀rọ̀ mo ní wọ́n gbé mi lọ síbì kan ní ọ̀nà Ìpẹ́ wọ́n ní wọ́n ṣe àjálù oríṣiríṣi nǹkan ṣé mo parọ́ mọ́ wọn ni mo sọ̀rọ̀ pé wọ́n ṣe báyìí báyìí fún mi ṣé mo parọ́ mọ́ wọn ni. Kí ni reason tó jẹ́ pé nǹkan tó bá ti jẹ́ ti tèmi wọ́n kàn déédéé venture into it instead of kí ìjọba kàn tiẹ̀ help mi lé lórí wọ́n tún máa support wọn because they are respecting those people who have offended me. They believe that those one can favour them more than me and they don't have favour tí wọ́n lè ṣe fún wọn. Òun lè ṣe rí pé lónìí wọ́n pariwo sálárì ò dá ẹ̀ẹ́dì kan iye báyìí ní gbádàgbà ṣé mo lè dá sí mi ì lè dá sí nítorí pé àwọn náà ò ṣe kí ni wọn ò ṣe dáadáa fún mi. They disappointed me before I travel out. I was going around calling police, calling just for people to leave me alone so that I can have my peace. Even though if I want to be going, I'll be going and coming. Wọ́n bá tó bá ti kọ́ ilé tán, some people bírú K1 àti àwọn bòláyà tó kù. Gbogbo wọn tí mo dárúkọ yẹn àti àwọn màláíkà o, they are criminal in our society. Wọ́n ní talent o. Talent wọn yẹn gbọ́ tó ń bọ́ ló fi jẹun. There is bad things wọ́n ṣe fún wa ní orílẹ̀-èdè wa tó jẹ́ pé ó fẹ̀sùn wọn ní owó more than that their talent. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. There is more criminal things wọ́n ṣe ní system wa tó fẹ̀sùn wọn more than that talent wọ́n sọ pé wọ́n ní. Tẹ́lẹ̀ náà máa fojú sí pé talent yẹn ni wọ́n lò. Lẹ́sẹ̀ máa rí pé ẹlòmíì nínú wọn tó yẹ pé talent yẹn nìkan ló gbójúlé tí ò ní kankan lẹ́ máa rí pé poor. Ó mà poor. Kò ṣe pé kò mọṣẹ́ ṣe o kò dẹ̀ ṣe pé òun náà ṣiṣẹ́ o nítorí pé talent ẹ̀ nìkan ni kò dówó o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín a lot of things ni wọ́n ṣe ní society wa tó jẹ́ pé wọ́n bà system jẹ́ kì í ṣàwọn nìkan people like that. Instead bó ṣe rò pé wọ́n ṣe bú mi jọ yẹn ni wọ́n tún wá gbọ́ omi lásán tó ń dà sójú títì ní bàbá yẹn tó lòun ẹ̀san ìyàwó tí ẹ̀dẹ̀ ló wá instigate ló wá ń kóòṣì àwọn ọmọ yìí tó ń kóòṣì wọn against mi àtẹ̀tọ́ ìwà wájú lẹ́yìn ó máa jáde so mo máa dúró so mi ò rush àmì tí bá sọ pé àmì citizen of Canada citizen ni mo jẹ́ abúrò kò dẹ̀ ní ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ one thing tí mo mọ̀ ni pé my connection mi ò kì í jẹ́ kó já fóònù mi ò ń jẹ́ kó kú kẹ́nìkan gbogbo ọjọ́ tí mo ní káwọn ọmọ wá worí bíbà mo ti mú àwọn èèyàn tó ń wọlé tó ń worí roof tó ń wo bí tó lè gbà wọlé tó ń wo gbogbo tó ń fi system ṣọ́ tó fi ń study àwọn security doors mi àwọn securities mi tí wọ́n fi system wọ́n study ẹ̀ ni how many hours ló máa cost àwọn táwọn bá fẹ́ ṣí gate eléyìí tó máa ṣí lẹ̀kùn eléyìí tó máa ṣí eléyìí àdèmí gan nígbà yẹn tó bá jẹ́ pé bọ̀bọ̀ yẹn go tí ẹ̀ bá gbogbo lẹ̀kùn mi jẹ́ tí ò yọ gbogbo ẹ̀ tí ò ṣí gbogbo ẹ̀ lẹ̀ kí gbogbo ẹ̀ bàjẹ́ I'm still going to change my door
ó lè jẹ́ pé tí má dé yẹn kó má jẹ́ lẹ́kùn ní máa ṣí gbogbo lẹ́kùn máa ṣe ìjò tó wáyé pé wọn ò bá jẹ́ o kó jẹ́ pé kọ́kọ́rọ́ yẹn kí n lọ wá àwọn security door torí ẹ̀ lẹ́kùn mi tó wà ní ìsàlẹ̀ yẹn mo fi téèyàn bá fẹ́ wọlé báyìí print ọwọ́ mi ló máa fi wọlé ó dẹ̀ máa show camera wọ́n ti kọ́kọ́ bẹ àwọn ọmọ kan wá láti wá máa fi system study torí ẹ̀ téèyàn bá wọlé mi máa sọ pé má touch ilẹ̀kùn yẹn tó bá fẹ́ jáde wọlé I will open for you when you want to go out let my daughter open for you I will stand up and open for you. People are coming in to systematically to study my house. Who are the people? I want to go around money. But quite unfortunate. Ta ni mo sọ̀rọ̀ ẹ̀ ní Nigeria yìí sìn. Tí mo tẹnumọ́ rẹ̀ jù tí ò ń ṣe ẹni tí mo ṣe dáadáa fún rí. Tí ò ń ṣe èèyàn tó fún lóúnjẹ, tí ò ń ṣe èèyàn tó pọ́nlé. Àwọn ló máa padà wá ṣèkà fún ẹ. What a terrible place. What a terrible country. What a terrible people. What a terrible citizen. Wá ṣe ìkà fún wọn. I mean, àwọn tó bá ṣe ìkà fún wọn, wọ́n máa pàtẹ́wọ́ ni. Go, go Messi, go Messi, go, go, go. Wọ́n máa pàtẹ́wọ́ fún àwọn tó bá ṣe ìkà fún wọn yẹn. Àwọn tó bá ṣe dáadáa yẹn báyìí wọn ò ní fẹ́ rí wọn lẹ́mí wọn last time. Ìwọ tí ń bá ṣe dáadáa fún rí. Ìdá dáadáa yẹn ti expire àbí kò expire. Kò sóore tó expire o. Tí mo ṣe dáadáa fún ẹ rí. Tó dẹ̀ ṣe dáadáa fún mi rí. Tó wá ń lépa ẹ̀mí mi. Tó ń lépa ẹ̀mí ọmọ mi. Tó ń lépa mi àbí tó fẹ́ ká burú ṣe mí. Aburú máa ṣe tilétilé tọmọtọmọ ni. Aburú máa jálù ẹ ni. Lójijì báyìí Ọlọ́run máa ṣídìí aburú tiẹ̀ ni. Á ṣe ojú aburú tiẹ̀. Torí ẹ̀ sọ mí lọ́rùn lẹ̀. Ẹ̀yin tẹ́ ń béèrè, when are you going back to Canada? Of course, me too. I'm missing Canada. Mo tún ti miss oúnjẹ Canada lẹ́nujọ́ mẹ́ta. Ẹnìkan sọ fún mi, go and check it. Ẹlòmíì àti máa ya picture ojú mi. Ìyà ti jẹ gan, ìyà ò jẹ mí o. But ìyà bá dẹ̀ jẹ mí náà for a reason. But ìyà tó jẹ mí ó yàtọ̀ sí ìyà tó jẹ èèyàn níbi tí òjò ti ń pa. Ìyà yàtọ̀ sí ìyà. Ó ti yé, mo ń lògùn bá ń sìn oore. Mo wà mú treat ara mi fún malaria. Ó yẹ kí n ṣe àwọn iṣẹ́ kan lọ́sẹ̀ báyìí. I couldn't do it. Mosquito ti jẹ mí. Bí mo ṣe ń flit inú ilé tó, mi ò mọ bí tí àwọn mosquito yẹn, mi ò mọ bí tí wọ́n gbà penetrate. Mosquito jẹ mí tí mo bá wọn lára bed báyìí. And I flit. Tí mo ti dénú lẹ́yìn sí mi tíra flit máa tíra mẹ́jọ. I do flit this house. Mosquito jẹ mí. Ó ní ẹ mo treat ara mi. Mo dẹ̀ ṣe treat ara mi náà mo treat ọmọ mi. You are asking me every day, when are you going back to come and when are you going back to kí ni mo gbà lọ́wọ́ yín tẹ́ fi bẹ́ẹ̀ lọ́wọ́ mi ṣé mo sọ fún yín gbà tí mo bọ̀ ni ṣé mo sọ fún yín gbà tí mo bọ̀ ni. You are causing problem. You are disturbing people and you want to know everything about me. If you love me, you want to know everything about me. Ẹ tó bá love èèyàn kò ní fẹ́ kó ní problem but gbogbo yín kó máa ní problem lè máa fi ń ṣe content problem wọ́n ti bú o ẹ̀sìn rèé o wọ́n fi ṣe lẹ́yà ó rí pé èmi fúnra mi mo gbé sórí social media pé wọ́n ṣe fún mi Nàìjíríà rèé o. Do you think I'm ashamed of it? But jẹ́ kí n sọ fún ẹ èébú ahun èébú ahun àlọ́ni tanú ẹ̀ àbọ̀ ni ọmọdé tó bú ìrókò ni tó wá ń wẹ̀yìn ọjọ́ kankan lolúwéré ń pààyàn a ti gbé sórí ibẹ̀ yẹn for reason náà ni ṣó ti yé ó ti wà ń bẹ̀ network ò lè gbàgbé social media náà ò dẹ̀ kì í gbàgbé. You think I'm ashamed of it? It is written. You are doing that to pull me down, but God will use that to elevate me. You are showing to the whole world that you are mean and wicked. Despite people wicked me, tí mo padà dé Nigeria, I do good to people. Mo dẹ̀ tún sọ pé mo ṣe omi fún wọn bẹ́ẹ̀ èbó tó wá lójú èèyàn pé mi mo ṣe wọ́n dẹ̀ mọ̀ mi náà for 11 years àbí bẹ́ẹ̀ kọ́. Apart from that nígbà COVID mo fún wọn lóúnjẹ bí kì í ṣe bẹ̀rẹ̀ nìkan gbogbo àwọn tó bá fún lóúnjẹ báyìí wọ́n máa bẹ̀rù àwọn tí ò lè ṣe nǹkan fún yín àwọn tí ò ṣe nǹkan fún yín tó yẹ pé wọ́n máa tún lórí yín ni wọ́n tún lu àwọn ọmọ yín wọ́n tún fi ṣe sàrà wọ́n tún fi àwọn ọmọ yín ṣe ètùtù ayé àwọn èèyàn máa bẹ̀rù ẹ máa fẹ́ pa gbogbo àwọn èèyàn tó bá bá ṣe dáadáa fún yín ebi wàá lè máa join hand nígbà tí ṣe eré fún ọ̀kan ó yà with my ignorance tí ẹ wá padà ṣe burúkú fún mi I don't even have the strength torí mi gan need àánú tó pọ̀ mo dẹ̀ need owó tó pọ̀ I don't even need to waste any money. Gbogbo àwọn tó ń ṣòwò ní Nàìjíríà olówó Nàìjíríà wọn ń fowó tọrẹ ó máa ń difficult láti fi kó jáde lápò wọn láwọn tó wọ́n wọlé sọ wọn lójoojúmọ́ gan
èló ni mo ní èló ni wọ́n wọlé sọ́wọ́ mi tí màá dẹ̀ máa tẹ̀ sójú àwọn èèyàn láti ṣàánú fún wọn ẹ̀yìn àti wọn máa sọ pé o máa gbó ayé ẹ̀ gbúdọ̀ bàjẹ́ ni kò ní lè jọ mú so tó bá kúrò nínú ilé mi lónìí ìsìn tí mo dẹ̀ ṣe gbogbo tí mo change gbogbo entrance mi I will change everything yes I will change the entrance and again gan mi lè fi lé yẹn lẹ̀ tó bá rí pé àti I don't even need to tell you things that will happen but for your own kini ojú yín méjèèjì báyìí lè máa fi rí so asking me when are you going back to Canada when are you going back to Canada what is your business ṣé wọ́n sọ pé tí n bá ti pẹ́ dé Canada wọ́n sọ pé wọ́n ò ní jẹ́ wọlé mọ́ ni àwọn sọ pé òkè tí n bá ti dé Canada wọ́n ò ní ṣe kíní kan kí ló ṣé wọ́n gbọ́ pé wọ́n ti sọ́njẹ́ kúmá wọ́n deport ẹ̀ ní kúmá wọ́n ṣe kíní kan wọ́n ò deport me and I'm telling you authoritatively they cannot deport me because I'm not a criminal both here in Nigeria they know that mi ò ṣe criminal wọ́n ní Canada wọ́n mọ̀ pé mi ò kọjá yìí mi ò ń bá I don't mingle with people that are tí mi mọ̀ history wọn. If I don't know your history, that you're a good person, you cannot civilize me, you cannot cause trouble for me, I cannot mingle with you. And many history below that the family, but they should live in Canada. They don't just meet friends like that. Don't they really where are you? Toma de fashion, come to about the fashion, come to Mamma here, they pay on, come there, go there low. Go to pick everybody, my wallet, come and see your boy, to pay, tell about one year, right? But you my wife, don't go to Mamma. Wọ́n yẹ máa wọ kọ́mpáàdì báyìí wọ́n yẹ máa sọ fólè tó máa gbé nǹkan kan nínú ẹ̀ àbí kò náà gbé ní ọmọ máa wá tó yẹ pé àwọn ìyá tó ń pè gan wọ́n lọ́mọ tó ń jalè wọ́n láwọn tó specialize ní bọ́n ṣe máa break and entry ilé onílé ṣé òyìn la fẹ́ jókòó tì a máa sọ pé when are you going back to Canada where do you want to know please tó bá dẹ̀ sọ fún mi pé kò ní sí problem kàn fún mi ní kàn fún mi lówó pé òkè o owó rèé o ó fẹ́ ṣòwò kan gbà a máa sọ pé go and go to Canada náà àbí àti ẹ̀fún ẹ nílé ní Banana Island o àbí Lẹ́kì yẹn gan kì í ṣe bí tómi ti ń gbé wọn lọ́wọ́ kẹ́ fún mi a máa sọ pé òkè ẹ fún mi níbi tó bá tún dájú bíbá yìí lọ kẹ́ wá wò bóyá mi tiẹ̀ nígbà yẹn sí bíbá kí n fi bẹ́rẹ̀ǹsì àbí kí n wá ṣe bíbá kí n ṣe ní bread and breakfast. Stop asking me if you don't have anything to offer me. And you are not telling people all the things they stole from me, they should give it to me. Did they give me any money? Àwọn tó jà mí lọ́lẹ̀ ṣe sọ fún mi lọ́wọ́ ni. When I go back to Canada, when I go back to Canada, what is your business with me? Me, they say, I want to start my business, so money I need 200 million. King of start. Money okay any amount so to bá ní o account mi nìyẹn o. Agbo mi ò ti dùn látàárọ̀ kan sọ pé ẹnìkan ló ti send 2,000, 10,000, 100,000 síbẹ̀. Kò sí. But jẹ́ kí n sọ fún wọn pé sì tell your account number. Àwọn tó ti bá mi jà lóríṣiríṣi àtàwọn celebrate tó máa ń lo fake account gbogbo ló máa tẹ account number síbí. Wàá wojú ẹlòmíì báyìí. Ẹlòmíì á máa sọ pé warrior làwọn. Wọ́n máa pupa roboto báyìí ni tó máa ti bóra tọkùnrin àtọkùnrin wọn. Wọ́n tún gba owó. Wọ́n gbowó ẹ̀ wọ́n lọ fi ra aṣọ party tó máa lọ ní weekend àbí in 2 weeks time. Please stop asking questions. If you have any good thing for me, tell me. Kí wá sí Nigeria. Kí problem yẹn tó pile. Kí inú adúró owó yẹn wá sí Nigeria. Kí inú adúró owó sí Nigeria. I spend a lot of money. You don't know? I should just go back to Canada like that without fulfilling my mission here. Ilẹ̀ tí ó wà bẹ́ẹ̀ tó sọ pé nìkan gbà tí mo kọ̀wé sí EFCC. Kí lọ tó sọ pé you did because you didn't wait. That's why the EFCC called you. They didn't see you. Ọlọ́pàá náà wọ́n sọ pé tí wọ́n bá san owó 50,000. Wọ́n tí ì sọ pé mi pé wọ́n ti pè ẹni yẹn látijọ́ yìí. Mo dẹ̀ ti fún petition yẹn náà níjọ́ yẹn. Ẹni yẹn sọ pé o máa lọ sọ o máa ṣe ní hard copy. O máa ṣe ní hard copy. Wọ́n máa ti ṣe. Wọ́n máa ti pè mí látijọ́ yìí pé ẹni yẹn o àti pé o ẹ wá fojú ajé kò ní sọ káwájọ ṣe. Ìyẹn sọ níjọ́ pé ọmọ ọ̀dọ̀ ẹni tó gbé níwájú ilé mi tó san 100,000 táwọn tó wá sí ilé mi tó sọ pé kí n fi sanwó mọ́tò wọn wọ́n tún tọrọ owó lọ́wọ́ mi tí mo fún more than 100,000 tó jẹ́ pé ọmọ tó wà nílé owó tó lòun san lọ́dún kan yẹn ó yẹ 100,000 ni tí mo ti ná mọ́dà owó tí mo ti ná sọ̀rọ̀ àndì yẹn
orúkọ tí máa sọ ọmọ mi nínú mi ló wà but tí má lè sọ fún yín so that ẹ mọ̀ pé she's not working o she's not working àwọn ẹlòmíràn àti ẹ̀wà jáde ó yẹ kó jáde sí tó bá ti dìgbà tí wọ́n bá ní wọ́n lọ ju bọ́ǹbù sí ìlú kan tí Israel bá ju bọ́ǹbù sí ìlú kan tó bá ṣe àwọn Christian kan wọ́n máa bẹ̀rẹ̀ sí tàgbé ni ẹlòmíì purpose Ọlọ́run ṣe dá sáyé kò pọ̀ fífọ̀ fílẹ̀ wọ́n fẹ́ nígbà yẹn wọ́n fẹ́ kí n jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí máa defend ọmọ yẹn abẹ́ ṣí rẹ̀. ìgbà làwọn kan máa rí ẹ àwọn tí ò lọ́kọ ẹlòmíràn bó ti máa ń all these things but anyway ṣá mo ti dá yín lóhùn àbí mi dá yín lóhùn when are you going back to Canada stop asking me if you want me tó bá jẹ́ pé o fẹ́ bá mi sọ yẹn tó bá ń láìpẹ́ gan mo rántí ọjọ́ tí màdámù yẹn tó ń bá mi rajà ẹ rántí ìgbà tí mo wá sí Nàìjíríà ńgbà yẹn nígbà tí mo máa ti lára àwọn nǹkan tí gbogbo nǹkan tí mo ní ìdí nínú ilé ńgbà yẹn gbogbo ẹ̀ pátá bẹ́ẹ̀dì kan tí mo sẹ́ẹ̀dì sí Nàìjíríà is bigger than this pàápàá ó dájú lè lọ lẹ́tà tí mo sẹ́ẹ̀dì sí Nàìjíríà tí mo ní kó bá mi kó sínú ilé mi nígbà tí àǹtí yẹn rajà lọ́mìí bí mo ṣe ń ra nǹkan ni mò ń ra nǹkan nǹkan tí mo bá ní sílẹ̀ àti nǹkan tí mo sẹ́ẹ̀dì AC láti Canada washing machine bàtà oríṣiríṣi nǹkan ni máa ń sẹ́ẹ̀dì síbẹ̀ kò sí kọ̀ọ̀kan nínú ẹ̀tàn fún mi báyìí ní ìwà àǹtí yẹn kẹ̀lẹ̀ rí ó rajà lọ́dọ̀ ẹlòmíì tó fún wọn lówó dáadáa ó wá sọ́dọ̀ tèmi wá kọ̀ sí ní problem. torí pé mo sọ pé kí wọ́n ń gba ilẹ̀ mi torí pé mo sọ pé mo dárúkọ àwọn kan wọ́n believe pé they are celebrating in society nothing must touch them. kí lè mi kí ni èmi Bọ́lá Fọláṣadé kí ni original celeb tí ọ̀run tí ayé àti ọ̀run tí àwọn olódodo tó ń celebrate. èmi tí mo say no to killing tí mo say no to terrorism and bad thing in society original celebrity ni. tí ojú dẹ̀ pọ̀ wá to this extent táàdẹ̀ tó torí ẹ̀ náà ṣe ìbàjẹ́ àti torí ẹ̀ ṣe yánmayàmá. àmọ́ bóyá ọmọ ọmọ délù ni o ó ti pé ṣé kò ti fẹ́ pé 24 hours tó ń ti mú lọ báyìí tó ló bá ní ṣé ó ti pé 24 hours tó ń ti mú lọ tí àwọn olóyún mú lọ lánàá bí ọwọ́ 8 kan ní ọwọ́ 9 to 8 okay to 9 7 up okay to 9 to 9 after, I mean after 9 so only like 10 o'clock. a máa ṣe jẹ́ dínà ìjọ máa jẹun ní late. Just imagine. So people will be telling you, "What my big question? When are you going back to Canada? When are you going back to Canada? Why? What is the business with me? It's not you that love me. But when you don't love me, don't be racist. It's another thing. Won't I go? Of course. But you purposely disturbing some things so that my ele ba go plan mi tí mo ní yẹn jẹ́ àti tó dá fún mi yẹn ele ba gbogbo ẹ̀ jẹ́ yìí tí mo ti ṣe tó tún ti dá díẹ̀ ẹ tún lè jókòó tí ẹ tún lè ní káwọn lórí burúkú invalid citizen. Kó tún máa bàjẹ́. Stop asking me. Ó ti yé, stop. Stop your bullshit. Gbogbo wọn tá lè sọ di owó, gbogbo wọn tá lè fi ṣe tó máa improve ayé wa. Tá bá gbé ọjà wá sí Nàìjíríà, so má lè wá máa tún padà lọ máa ra lẹ̀. Ilẹ̀ rẹ̀ má lè wá padà lọ máa bá àwọn èèyàn kí ṣe tún á lọ máa tọrọ nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀. Káwọn èèyàn kan ọmọ yẹn sọ fún mi, gbogbo àwọn ẹgbẹ́ mi Ìkọ̀tún ni wọ́n gba ṣọ́ọ̀bù sí. Kí ló fún láì dé àwọn pé mo ti like Ìkọ̀tún, kò síbi tó dájú Ìkọ̀tún lọ ni. Ṣé mo sọ pé mo fẹ́ lọ jókòó sí ṣọ́ọ̀bù kí máa ṣe irú iṣẹ́ yẹn lèmi sọ pé mo fẹ́ máa jókòó ṣe kí wá lọ sí ṣọ́ọ̀bù tí wọ́n máa jí nǹkan lọ́wọ́ mi. I don't do that bullshit your business. Tí máa lọ sí ṣọ́ọ̀bù kan mo ti ṣe yẹn níbi 30 years ago tá máa ṣí ṣọ́ọ̀bù kiri
tá máa gbàyàn síbẹ̀ táwọn èèyàn máa kàn já wọn gbọ́ àwọn tó gbà síbẹ̀ ló máa sanra ìwà máa jẹ gbèsè àti kọjá level yẹn o but tí máa ṣe pẹ̀lú ayé mi wọ́n kọ́ ló mọ̀ sọ fún mi so stop asking me ṣé mo ti dá yín lóhùn ẹni tó bá dẹ̀ jẹ́ pé good mission tó bá jẹ́ pé good thing ló mean fún mi thank you mo ti enlighten yín a little bit ẹ kàn lè bá mi sọ fún àwọn tó bá wà nídìí ọ̀rọ̀ yẹn ẹni kan sọ mí lọ́rùn lẹ̀ tó bá yẹ kó fún mi tó bá yẹ tí mo fẹ́ ṣe kó fi mí lọ́rùn irú kiri yẹn kó jẹ́ kọ́lọ́pàá kó pé ẹni tí a ti a fi ẹ̀sùn kàn kó dẹ̀ wá sọ tẹnu ẹ̀ kó dẹ̀ ní kó kò lórí ibi tí wọ́n sì kiri sí ilẹ̀ wa kí n dẹ̀ ṣe nǹkan tí máa fẹ́ ṣe ń bẹ̀ kó yẹ disturb mi mọ́ I don't want talk àkàìmọye ẹni tí ò nílé gan ó ń fi surrounding ẹ̀ tó bá jí láàárọ̀ mo fẹ́ mú juice o I'm taking juice mo ti ṣe rí I'm taking juice o mo fẹ́ ṣe ọbẹ̀ o bubble soup náà pélé òkìrí kan náà ṣe I can do it ẹlòmíì ajáde tó bá ra paper lásán á sọ I bought this yesterday and this is the situation of the house mo ì máa ṣe gbogbo ẹ̀ tó bá ti yá but kéèyàn máa ní story oríṣiríṣi tó lágbára come and disturb it come and say okay today we are going to do this room yes we have said this room so far this is what we have done this is the situation of the mo ní gbogbo yẹn but mi ti ráyè mi ì lè máa fi gbogbo ayé mi gbogbo nǹkan tí n bá ti ṣe tó bá ti da I don't want to be showing it to people again because people are mean and wicked especially ilẹ̀ Yorùbá yìí wàá rí ẹlòmíì tó jù ẹ lọ tó yẹ kó tó bá tiẹ̀ sọ̀rọ̀ gan kó gbójú á kò máa gbógun tiẹ̀ ni wọ́n torí ẹ̀ people are not serious ẹjọ́ rádaràda kọ́tà dọ̀tí tó bá jẹ́ pé ẹjọ́ rádaràda lọ́lọ́run gbọ́ láyé yìí everybody máa ti kú lọ́jọ́ kan ọlọ́run ẹjọ́ tó àwọn ẹjọ́ ọlọ́run kọjá ẹjọ́ ẹ̀sìn àti gbó instead of people to focus on things that are very important bó ti ẹ̀jẹ̀ pọ̀ àgbọ̀dà bí kò tó bá wà they focus on nonsense things yẹn wọ́n máa tẹ love wọ́n máa tẹ like sí tó bá ṣe nǹkan tó dáa wọ́n fẹ́ jẹ́ kó feel inferiority wọ́n máa bàjẹ́ wọ́n tún ń bá ní nǹkan tẹ́mi bá ṣe ló fẹ́ bàjẹ́ gbogbo tó bá ṣe láyé ọlọ́run máa bá mi bàjẹ́ fún ẹ ìyẹn bó ṣe jẹ́ èmi fẹ́ máa fẹ́ lè ṣe lọ ẹ̀yin olólùfẹ́ tèmi God bless you all those of you tó fẹ́ mi fẹ́re tẹ́ fẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ ṣé kò lọ Canada ẹlòmíì ni wọ́n ti deport mi wọn ò deport mi Prime Minister Canada mò ń ṣe ẹ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí platform ṣé tó bá deport mi ṣé mo máa sọ̀rọ̀ ni wọn ò dẹ̀ lè deport mo tún sọ fún mi authoritatively because mi ṣe nǹkan deportation mi ò jalè mi ò ṣe fraud mi ṣe nǹkan pàtì rí mo dẹ̀ wọ́n pé àwọn kan dẹ̀ wà bí mo ṣe wà ń sìn náà tí mi bá clear something wọ́n fẹ́ cause me some problem and I will clear it before I leave so don't ask me so that you can know what if you are my enemy so you can know what to do next please but if you are my friend you don't need to ask questions too much